الحمد لله نحمده ونستعينه ونستغفره وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وإياكم من النار حضركم الله ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وبه هذا دعوة من كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله. وهذه أنا أردنا من باب من استمتع في أول النظر باب لا ينفع في الإسلام وجعل الزوجين تصيحي أخرج عليه يقع الرجاء يعني أولا في جلية تواتر وفي أهم عصميات هذه قال الله صلى الله عليه وسلم من حديث خالد بن مخلد. نعم. حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثني عبد الرحمن بن الحارث عن عمرو بن سعيد عن أبيه عن جده قال جلس النبي صلى الله عليه وسلم عام الفتح على درج الكعبة فحمد الله وأثنى عليه ثم قال من كان له حلف في الجاهلية لم يزده الإسلام إلا شدة ولا هجرة بعد الفتح. ọmọ ìbáwọ̀ ọdún láti kò sí ìbárẹ́ nírú ìbárẹ́ àtàtìkò àìmọ̀kànmọ̀kàn àbí ìmá fún ẹni ní àtìlẹ́yìn tí kìí ṣe nípa ìtẹ̀lé tọ́lọ́run irú èyí tó wà ní Islam tó dé lásìsálá ní kò sí yẹn mọ́ nínú Islam náà pé èmi ẹ wá ní ọba jẹ lórí ẹni Islam gba pé kò sí ẹni wá ní náà pé lọ́dọ̀ Yorùbá lọ́wọ́ àyè pé a lè ẹlẹ́yọrọ lọ́nà kábó pàbó bá jẹ ọmọ wa ní ẹni wá ní ọba wà lórí lábú àbójẹ ìyẹn ní báwo yìí lọ pé láàkín ipá ní Islam ìmọ̀ àdéhìí ara ẹni àti ìgbà ara ẹni nínú èyí tó bẹ lásìkò àyẹ̀mọ̀kánmọ̀kán olùsọ ọlọ́run lórí akẹ́kọ̀ọ́ sílú ẹ̀
hali tí ìta sọ fún abẹ́rẹ́ aṣọ pé pẹ́ńtì lọ́wọ́ lórí táwọn sọ̀tọ́lá ti láàrin ìwé ìtàdáwọn àṣọ òun ni ìbánidọ́rẹ̀ẹ́ lórí ìtẹ̀lé tọ́lọ́ àti ìmọ̀ ẹni tá a kàwọ́ sí fún lọ́wọ́ àti ìṣiṣẹ́ gidi láti jẹ́ kí ìfẹ́ àtọmọ ẹ̀yà ó lè wà láàrin àwọn onígbàgbọ́ òdodo nínú àwọn ṣẹ́kù fún tí wọ́n máa ṣe kí tó fi ṣẹlẹ̀ àtẹ́rẹ́. àmì èyí tó yàtọ̀ sí yẹn wọn làwọn tó sára lọ bẹ́ẹ̀ ìyẹn ò ṣe é ṣe nígbà tí Islam ti dé báyìí. wọ́n ní حدثنا خالد بن مخلد خالد بن مخلد حدثنا أصفوا قال حدثنا سليمان قال سليمان بن هلال يانا قال حدثني عبد الرحمن بن حارث قال يانا قال عمرو بن شعيب عن أبيه عن جده ولا النبي صلى الله عليه وسلم وجبه عام الفتح nígbà tí Mọ́kà di ilẹ̀ Islam على درج الكعبة lórí pèkélé ilé ẹ̀ máa ń bọ̀ gòkè Kàábà ìyẹn ní pé ibi tó ga lára Kàábà fàhánidàlá Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ adúgbẹ́ fọlọ́ wà á ti náà alẹ́ yìí ó sì fi ìfọlọ́ ní wọ́n ti sọ àdúgbò ti yẹ. ثم قال لين بعد أن الصلاة عليه من كان له حلم في الجاهلية ẹni tó bá ní ìbárẹ̀ kan nínú èyí tí ń bẹ láti fa ìmọ̀kànmọ̀kàn lábí ẹbí ìgbòlè ìsìlámù ẹ̀là ṣìkẹta Islam ọ̀tàlẹ́ kí sí gẹ́gẹ́ nípa rẹ̀ nítorí lọ ju ilé kókó lọ ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà àtúnlẹ̀ tí ó yé wa wípé èyí tí àdìsí yìí sọ báyìí fún wa òun lè yí tí ọba bọ́ sínú àìmọ̀kànmọ̀kàn ìyẹn ní pé Islam máa máa lè mọ́ ìfẹ́ yẹn lópin ìgbà tó ti rí bí ìbáraẹnirẹ́ yẹn ti dé ní ìdájọ́ Islam kàṣílàmì àfà bí ìmáda mọ́lẹ́bí pọ̀ èyí tó ti rí pé ń bẹ tẹ́lẹ̀ ó tó di pé Islam dé àní ọ̀sánlá ní Islam ò lé sí ìdẹ́gbẹ́jú pé nǹkan yẹn ó tó fún okùn rẹ̀ ní dẹ́gbẹ́dẹ́ pé ìdámọ́lẹ́bí pọ̀ yẹn kọ́ máa lọ rẹ̀. bákan náà èyí tí ń bẹ sáájú Islam òun náà ní nusratul haqqi wal mazlum ìmá ìrìnà lọ́wọ́ nínú lọ́wọ́ tòótọ́ àbí ìrìnà ẹni tí a ṣàbòsí fún lọ́wọ́. Islam dé ọba báyìí ó tún so lè pẹpẹpẹ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n èyí tá a kà ń mọ báàbù gbàgbà wọlé ẹ̀dá sọ wípé la hilfa fil Islam òun lè yí tó yapa sí ìwọ̀n tí Islam wà. irúfẹ́ ilé yẹn ni Islam fàyà bí gbogbo wọ́n yọ pé Islam owó yẹn owó yẹn ọjọ́ ti bá yẹ wá pátá. mo ti jáde pé ti sọ lọ́wọ́ sallallahu alaihi wa sallam wọn ni la hijrata ba'da al-fath. pé a tún máa gbéra tí bàbá fi ilẹ̀ kúkúrú lẹ̀ lọ sí ilẹ̀ Islam fún lọ sí Madina ìṣúndọ́jọ́ lẹ́yìn ìgbà tí ilẹ̀ Mọ́kà náà ti di kíni ọ̀ tó ti di ilẹ̀ Islam ìyẹn ní bẹ́ẹ̀ ni ará Mọ́kà ẹ̀fara ti kò nílò yín. mo lẹ fẹ́ sọ wípé wọn lọ ìlú mi náà ti di kíni ọ̀ ti gbówà sílùú yín òun ni láti jọ́dá ba'da al-fath. òsì ìjọ ìjọba ní ọgbà fóun ṣe ní ọgbà fóun ṣe níjọ nígbà wọn kó nínú kí lọ dáre kúkúrí ìlà dáre ní Islam òsì ìyàmọ́ lẹ́yìn ìgbà tí kíni ọ lẹ́yìn ìgbà tí wọ́n kà náà ti di ilẹ̀ Islam ẹ̀rí nítorí pé wọ́n kà ti di ilẹ̀ Islam. ṣùgbọ́n ìlú tó wájá sí pé èèyàn lè fẹ́ ti hàn nínú ẹ̀ kí ẹ̀ ṣe jẹ́ ààbò láàyè yẹn wàá jí bá tún àlàlùkọ́ àjọ ìyẹn pé dandan ẹni tó bá nípa àgbèrè lọ àtúkò láàyè náà. sọ pẹ̀lú báyìí nínú àgbẹ̀ ìdábàánú àdéhùn yá máa rí níbẹ̀ yìí pé ìjọ ẹ̀yẹ ìjọ Islam ti kí ni ó ń parẹ́ pé a kò ní Mọ́kà Mádínà torí Mọ́kà ti kí ni ó wọ́n ti dilẹ̀ Islam ẹ̀rí wọ́n ti dilẹ̀ Islam
kèébí ọ̀gá tí mọ́kàdé wá rí bẹ́ẹ̀ gbogbo lẹ̀ yóò tọ́ bá rí pé Islam sí mẹ́tẹ́lẹ̀ tó bá padà tó ilẹ̀ Islam àníjà sí kíni ọ àti sí hijira tó ń bẹ̀rẹ̀ àtọ́fà lọ sáré. mo là máa ń sọ báwọn ẹni tó máa ń kiri káàkiri ẹ̀jẹ̀ á fún àwọn aláwọ̀ alùpùpù sí lọ́wọ́ bẹ́ẹ̀ tó táàbù bẹ́ẹ̀ ká máa lọ rúbẹ̀. ìbá ń kí olùwà ẹ wá máa fún àwọn olùgbò àwọn ní ìbẹ́. bí wọ́n bá bẹ̀rẹ̀ ní kó ní àwùjọ tí olúkúlùkù tí ò ní gbogbo tó ní wípé wọ́n jí kí ẹ̀rọ ìkújọ ọyọ́ nípa ẹ̀ yọ́ jà sí wípé ìbí ní gbogbo ẹ̀ bí ẹ wá tó lé ìbí wọ́n wà níta ìlú kò sí ibi tí ẹ wà sí èdè lábú èrò bẹ́ẹ̀ rí àwùjọ yẹn ní ẹni gbígbé ní ọ ìyẹn lè kó bẹ́ẹ̀ ìwúrọ̀ àwùjọ bẹ́ẹ̀ ní ẹ lè kó ìyẹn gẹ́gẹ́ rí èyí ó kó láwùjọ yẹn èyí ọdẹ tuntun máa wá láti wá máa ṣe sọ̀láàtù ìjàmáà ẹ̀rí èyí ó tún máa ṣe sọ̀láàtù ìjàmáà èyí ó tún máa kí ohun tó wà ní tí ó tún máa pàwẹ́ ní ẹ̀ta kí èsì pé tó àbá ti yí rẹ̀ ọ wọ́n bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀kọ́ yìí o nígbà táàlì lápalára yín wọ́n tó ibẹ̀ ìjà tó fẹ́ máa ṣe kí ni o lẹ́fẹ́ máa lápalára lójú àti gàyà fún yín ẹ̀yí padà ọ obìnrin tó bí ẹ bá lọ gbogbo ẹ̀ ọjọ́ wá ní ìsànkè mùsùlùmí pé àgbàmọ́ nìkan máa bára rí ẹgbẹ́ lábúrú yẹn ó dẹ̀ sì máa ní kọ̀mẹ́ntì tó á ní ẹ̀kọ́ gidi gan débi wípé èèyàn lẹ́wọ́ èèyàn níbẹ̀ rí ọwọ́ ẹ̀mí ní fífún ẹ̀yàn wà níbi ìta oníta inú olé òde jà ìgbà yẹn ló tó kàn ìdí ọ̀pàdà ẹgbẹ́ dúkìá tó máa lórí fún mùsùlùmí gbà yẹn àwọn ní pé kọ́kẹ́ ya kọ́ máa lọ gbé bí àwọn òṣèlú àpò sí ẹ̀ka òkè lórí òkè fẹ́ kọ́ sá lọ rẹ̀ wọ́n sì máa da ẹ̀jẹ̀ mbẹ́ ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ náà lọ́wọ́ á kí kàmá ọ̀ ní ìgboro tó fi lẹ̀ tó sì máa wá kí òun tó máa bẹ̀ sọ bí adéṣeré ìṣèlú ni báàbù lè ṣe àfihàn ọ̀nà ní báyìí máa ní sẹ́mùtàrọ̀ bí àwùwalẹ̀ lọ́dọ̀ ẹ̀nà ìdàbáwọlé igba àti mọ́kàndínlẹ́ ọgọ́ta 259 قال حدثنا عبد الله بن ابي الاسود حدثنا عبد الله بن ابي الاسود قال حدثني جعفر بن سليمان عن ثابت عن انس قال اصابنا مع النبي صلى الله عليه وسلم مطر وحشر النبي صلى الله عليه وسلم ثوبه عنه حتى اصابه المطر قلنا لما فعلت قال لأنه حديث عهد بربه هذا حديثي حيا بمال هذا فرجع سنة من السنن المنسي ọjọ́ súnà kan nínú àwọn súnà tó yẹ pé wọ́n ti gbàgbé ẹ̀ láwùjọ wa ó lẹ̀ ní lọ́ba fẹ́ ṣe wọ́n lè rí tí bá mi ọ̀nìmọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ ní àwùjọ ìwé mọ́tò ẹni tó gba òjò àkọ́kọ́ sára wọn lẹ́nu ọ̀nà àbáwọlé tó afẹ́ wọlé sílẹ̀ òjò àkọ́kọ́ tọrọ kí ẹ̀ gbà sára. hadithi tí afẹ́ka wọn ni hadithi ọgọ́rùn-ún márùn-ún àti mọ́kànlélí àádọ́rin 571 wọn ni hajjatana abdullahi ibn abi aswad ọsọ fún wọn ni hajjatana Ja'far bin Sulaiman جابر مسلمان الله ثابت ثابت وقد انس وجعل الزبائن اصابنا مع النبي صلى الله عليه وسلم مطر وجرس على فلا النبي صلى الله عليه وسلم فحسر النبي صلى الله عليه وسلم ثوبه عنه الصلوات كاسر سوكي نيبا وجويا حتى اصابه المطر tọ́jú yẹn ní ká ní sọ̀sọ́lá lára wọ́n ní ẹ̀rí mọ̀ fà áìsà ẹ̀rí bọ́lá wọn bá ti sàánú wa àwọn tàbí ọ̀dá kẹ́ ọ́ ní nǹkan bí ilẹ̀ lòdì ọ̀kọ́dà àwọn àfọ̀njálà tí ọ̀bá tọ́ ní ẹ̀fẹ̀ wọlé yẹn nígbà ojú àkọ́kọ́ òkú báyìí ní ìṣẹ́ fún lọ́ba dàbí yẹn lára ẹ̀rí wọ́n wá bí àtẹ́bí ilé rẹ̀ pé límọ̀ fà áìsà kí ni ti tẹ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run níbẹ̀ lè àdínẹ́wò hadithu ahdin ìrọ̀bù nítorí kójú yẹn o ẹ̀dá kan tó ṣẹ̀ ń bọ̀ látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ láìpẹ́ láìsí ẹ̀yà fúnra àdéhùn yẹn lẹ́nu lábọ̀dọ̀ káàdì tó lábọ̀dọ̀ káàdì tó máàlì
رضي الله تعالى عنه أخوة أنس أصابنا مع النبي صلى الله عليه وسلم مطر قال أجرة ولا فلا النبي صلى الله عليه وسلم فحسر النبي ثوبه عنه وإن الله وعكاس سوكي من الدنيا حتى أصابه المطر ثم يبقى بيبيلو ثم يبقى رسال النبي لا قلنا لما فعل أراد النبي في يسيطه في سبيل وإن الله سبيل لأنه حديث أحد برد أنا أقول لك الدنيا قوم إذا كنت تدوبة سكينة هذا يقول هذا الإدارة حديثي أقول إذا بابه ọ̀hún náà ní pé akọ́kọ́ àmọ̀ bí ó lò ìkẹ́ni tí ọ̀pẹ́ tí ó jì lọ́tẹ̀ wá sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ìgbòkún bẹ́ lára hadith yẹn àgbọ́yé lábàámẹ́ òní pé afẹ́ nígbà tí òjò bá bẹ̀rẹ̀ sí ní ọ̀ kí nìyẹn ká apá ka ara rẹ̀ síta ẹ̀ṣẹ̀ òhun lèyànà ìlànà ìlúmọ̀tọ́ ọjọ́ lè ṣe kí ni owó lè fi ara yẹn بما يوضح ما يرى أن المفروض إذا رأى من الفاضل شيئا لا يعرف أن يسأله ẹni tí ọ̀lọ́lá tó bá rí ìkẹ́kẹ́ lọ́dọ̀ ẹni tó lọ́lá tí ò yí ẹgbẹ́ lè lérò ẹni ẹ lè fi kọ́ lẹ́kọ̀ọ́ fún ẹ lè fi lò kọ́lẹ̀ lè fi kíni ọ tó lè fi mọ ẹlòmíì. bákan náà táwọn tó wọ hadith yẹn á sì máa rí bẹ́ẹ̀ isharatun sariha ìtọ́jà tó ti máa làmọ́lẹ̀ ìlà ọlọ́mìnláàdì tabaraka wa ta'ala ala khalqi ike ọlọ́wọ́ bá àdéjọ́ láńkọ́ ọ̀gá ju gbogbo ẹ̀ láàrin lọ gbọ́dọ̀ yóò bí wá òkè ọlọ́wọ́ bá rẹ̀ nǹkan gbọ́dọ̀ ọlọ́wọ́ bá àdéjọ́ láwà wọ́n wà níbi lójú sánà lójú lọ́dà àwọn tó ti dá tó ìtọ́jà yẹyẹ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wà sọ́ọ́ mi pé àdéjì yìí náà ó tún tọ́ka يعني على علوه تبارك وتعالى يقول الله بعد كلامه إني هو حديث من سنة في أبوه هوني حديث إن الغنم باركة دجاج الغنم غنم نني أبوه بكونيو ولحدثنا إسماعيل حدثنا إسماعيل قال حدثني مالك عن محمد بن عمرو بن حلحلة عن حميد بن مالك بن قتيب أنه قال كنت جالسا مع أبي هريرة بأرضه بالعقل فأتاه قوم من أهل المدينة على دوابة فنزلوا قال حميد فقال أبو هريرة اذهب إلى أمي وقل لها إن ابنك يكرهك السلام ويقول أطعمينا شيئا قال فوضعت ثلاثة أطراف من شعير وشيئا من زيت وملح في صحيفة فوضعتها على رأسي وحملتها إليهم فلما وجدت بين أيديهم كبر أبو هريرة وقال الحمد لله الذي أشبعنا من الخبز بعد أن لم يكن طعامنا إلا الأسودان التمر والماء فلم يفسد القوم من الطعام شيئا فلما صرفوا قال يا ابن أخي أحسن إلى غنمك وامسح الرغام عنها وأقضي مراحها وصل في نهيتها فإنها من دواب الجنة والذي نفس بيده لا يوسف أن يأتي على الناس زمان يكون ثلة من غنم أحب إلى الصعيد من دار المرغان. أنا حدثنا إسماعيل صفوان حدثني مالك بن ولقد محمد بن عمرو بن حلحلة لقد حميد بن مالك بن قتيب هذا لا يعني وجوب في أبي هريرة بعرضه بالعقيق لا يعني فأتاه قوم
ọlọ́run yẹn kan wá bá láti Madina ala jawab lórí ìkàrù fanáta ló wọ́n sọ̀kalẹ̀ wọ́n ní kòmédì wọ́n ní àkókò ẹ̀rọ àbábọ̀ igi lọ sọ́dọ̀ àbí lọ sọ́dọ̀ ìyá mi wọ́n bá ń sọ fún ìyá mi pé ládájú ọmọ rẹ̀ ń bọ̀ yóò pèrè òkè sálámà wọ́n ní kí n sálámà sí ọdún kí ọ wọ́n yẹ kó ó sì ní kí n sọ fún ọ wípé a ti rìn ní ṣe à wà ní ìkẹ̀kẹ̀ jẹ قال أنا فوضعت 3 أقراص من شعير أو أقول يعني خلص بكي أوصيني في أبيه الذي ما في وكان شعير فجدير ها فبكاله àti ìdájánú zayt epo àwọn ilé epo tó gbọ́n lọ́jọ́ epo náà yóò rọrọ àti mẹ́rin ọwọ́ agbé sínú sáà inú àwọ̀ ọwọ́ láàtọ́ àlàrà sí mọ́wá láwọn kẹyàn sórí mi mọ́wá lọ gbé báwọn ní àwọn ẹgbẹ́ ní kọ́kún ló jẹ́ wọn ni fọlọ́pọ̀ wọ́n láàtọ́ bẹ́ẹ̀ náà ibi ìgbà mọ́wá gbé síwájú wọn lè kẹ́kọ̀ọ́ àbíkọ̀ ẹ̀rọ حبيب رواه الله أكبر وقال الحمد لله الذي أشبعنا من الخبز àwọn ni ọpẹ́ ní fọ́lọ́run tó fún wa yóò nínú kíni ọ níbi bread lẹ́yìn ìgbà tó jáde pé oúnjẹ tá ń jẹ tẹ́lẹ̀ ojú láwúrọ̀ àti kíni ọ àtomi lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fọ́lọ́run yóò sì nílò ọrùn mi lọ́sọ̀ àmì ṣẹ́yà ọláwọ̀ ènìyàn wà á jẹ kẹta ló jẹ ìgbà wọn wà lọ ní ọ̀sán àti àwọn àníwọ̀ ọmọ arákùnrin mi ọ̀rọ̀ tá a fẹ́ lò gẹ́gẹ́ ni ó ní àṣìní ìdáàbò ẹnẹ́míkà máa ṣe dáadáa sákùnà rẹ̀ òun ni màkàtí ṣáà wọ́n mú sáké àrọ̀gọ́ọ̀mà àìhà ìyẹ̀pẹ̀ tó bá gbọ̀ sí lára àti kó tí ń bẹ nínú rẹ̀ ẹ̀wọ̀n pé ẹ̀rẹ̀ ọmọ gbóògùn àbí ọmọ ọ̀gùn sọ ìyẹ̀pẹ̀ tó bá gbọ̀ sí la àti kó tó bá wà nínú rẹ̀ máa bá mú gbó mẹ́ ní àbúdà bákan náà wà á pé mọ̀rọ̀ àhà ibi bí ọba ti máa jẹ́ kó yọ jẹ́ bí lọ́jà wọ́n sọ́ọ̀lì fi nà ìyá ti hà wọ́n sì tún máa kírun ní àwọn agbègbè ibi tí àgùntàn bá wà. tọ́lájú tẹ̀lé ọ́ fa iná ha bí ń dáwà bíi jẹ́nà ọwọ́ ní àwọn dábàá lè jẹ́nà wọ́n ni wọ́n lè ní iná sí ibi ẹ̀rì wọ́n fẹ́ ní bẹ́ẹ̀ ní bẹ̀rẹ̀ rẹ̀ fúra ìdarí ó ṣe kó ayé àti alàmẹ́sì sàmánú àsìkò fẹ́ padà máa tẹ̀lẹ̀ sáwọn èèyàn náà ibá sìkò yẹn ọ tàkóónú onígbàgbọ́ ní ibi ìjọ ṣẹlẹ̀ tàkóónú tẹ́lẹ̀ tún ní ọ̀bọ̀lẹ́ yóò padà dé sí àwọn àgùntàn gẹ́gẹ́ yóò da èèyàn bẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ sí ju ẹni tó ní àgùntàn gan lọ wọ́n tàbá nípa àwọn àgbẹ̀ yóò lọ́wọ́ nù àdìsí a máa rí bẹ́ẹ̀ ìtumọ̀ àyẹ̀kúkú dání bẹ́ẹ̀ lára àgùntàn ní kí làtúkùnrin ní mùsọ̀lìyà kò lè kó sùn sábẹ́ ní sínkìrù àgùntàn. bákan náà wọ́n látàkùnrin ọ̀sọ̀lẹ̀ àtàkùn kò lè bá wọ́n ẹ̀jẹ̀ wọ́n lè ṣàfihàn táwọn gbòdò ọ̀dẹ̀ sí ilé gbogbo agídí mímọ́jù kò sí fún àgùntàn wọ́n yẹ kúrò lẹ́mọ́ fún ha àti pé dídàgbà rẹ̀ máa ń gbé ní ọmọ máa ń pọ̀ yẹni pé máa ń gbèrú sí wọ́n yí àmì dáwà èlìjẹ́nà dábà lùjẹ́nà àti fáwọn ẹni tí wọ́n bá ń sin àgùntàn wọ́n máa ń ní farabalẹ̀ ẹ̀sìn dáwọn ẹ̀rẹ̀ nílọ. wọ́n dẹ̀ wá sí ká kírun níbi tí ibùjẹ rẹ̀ wọ́n lè lè bá àní lẹ́sà lẹ́nu ojú lọ́tọ́ bá jẹ́ tẹ́tẹ́ ní gbogbo ọ̀gá gbogbo mọ́tọ́lá tí wọ́n kọ́ àbájẹ́gẹ́ ni ó àbáṣọ àgùntàn mọ́fẹ́ káàkiri ṣùgbọ́n alẹ́ amúrú lè bá àlá lẹ́nu ojú. حديث من دواني على بابي قال حدثنا محمد بن يوسف حدثنا محمد بن يوسف قال حدثنا وكيع قال حدثنا اسماعيل الازرق عن ابي عمر عن ابي حنفيه عن علي رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال الشاة في البيت بركة والشاتان بركتان والصلاة بركات
يا ليت الحديث حديثنا جدا هو ضعيف جدا. إسماعيل الأزرق من مطرود ورجل مطلوب إنما قد فهو المسلم ضعيف إذا قال هو هذا الكتاب صلاة وابو تدام على رسول الله هذه من الأداء كثير هذا يقول جدا هو جدا. قال حدثنا محمد بن يوسف قال محمد بن يوسف أصفى قال وعكيه صفوان إسماعيل الأزرق قال عدد أبي عمر لدد ابن الحنفية لدد علي رضي الله عنه ولا عن السلام ذاتي àgùntàn ẹyọ kan ní ilé ìfòkún kan ní tọ́bá di méjì ìfòkún méjì tọ́bá di mẹ́ta ìfòkún mẹ́ta àjáde pé kí ẹkùn kó gbogbo àgùntàn nínú ilé rẹ̀ láàkín ní àdéhùn ìyá rẹ̀ ìtàkù káàdé lọ́yìn kan jíjàn ọlẹ̀ mọ́nílẹ̀ àtijọ́ tó wọ̀ àìsàn tó ní jíjà nínú ọ̀rọ̀ bí rẹ̀ tọ́ ọdún ti kọ́ lórí alágùntàn ìdílé èyí tá a dáwì lókè ní àdìsí yẹn bá ló fọ́dọ̀ àwọn sàfihà tàbí kọ́kọ́ wí tẹ́lẹ̀ pé ìbùkún ni wọ́n tẹ̀sán ohun tó fi jẹ́ bùkún. wọ́n ní pé ìyẹn lè kírun níbi òsibí tọ́wà ní kó sùn tábà rẹ̀ níbi tí ìyẹn kírun yẹn kò lè bá rìn ẹ̀jẹ̀ kò sí mọ́jì fún. ó tún wà lọ dáadáa àbìjẹ́nì àwọn tó bá dẹ̀ ń tì ìyẹn wọ́n máa ń gbé kí ni ó máa ní farabalẹ̀. باب من باب والدته باب الإبل حز لأهلها رافومي ògo ìyí àgbéga lọ́jẹ́ fún àwọn ẹni tó bá gbé ní ọ̀hún tí wọ́n bá ní ọ̀sán ti fi ní ẹ̀yìn lálàáfíà dáadáa ń bẹ̀rẹ̀ wọ́n ní حدثنا إسماعيل قال حدثنا إسماعيل قال حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال رأس الكفر نحو المشرق والفخر والقيلان في هال الخيل والإبن القدادين هال الوبر والسكينة في هال الغنم. حديث إليه بان جاء قال إسماعيل حدثنا قال مالك صاحب مبارك أبي السنان لا ترى الأعرج عاد عبد أبي هريرة رضي الله عنه لا تدرك صلى الله عليه وسلم رأس الكفر نحو المشرق àǹkórí àìnígbàgbọ́ agbègbè gíní ọ wọ́n ṣe ní ìpínlẹ̀ òjò wa àdégbè ìpínlẹ̀ Yorùbá wa iná ọjọ́ àmì àgbègbè mọ́ṣírí ìbúyọ òun ni yóò ti wà ọ̀nà ráṣùn ọ̀pọ̀ olórí àìnígbàgbọ́ ńkọ́ náà alìkíní ọ ẹ̀lùmọ́ṣírí wọ́n ní kọ́lá ìdílé wá tó fẹ́ mọ́ mọ́ṣíríkì yẹn ìyá lọ sí Màdínà ibùyọ oòrùn Màdínà láwọ̀ àbí tí a ń kò ní kúkú yóò fi kékeré ọ àdínà lọ ẹ̀ka kí sáwọn ẹni ẹ̀fún ọ lọ sílẹ̀ sáwọn ìtọ́sọ́ láti fi kékeré ọ wọ́n ti sàṣọ́lẹ̀ pẹ̀lẹ́ ẹ̀ wọ́n sì yẹ kórí ẹ̀ nítorí pé ní ojú mi máa túnmọ̀ nípa nígbà tó sáà níbi sọ́nà ọmọ àríwá sẹ́lá òun náà ni tàṣùbí ìbùkú nígbà nẹ́bí lòdì ìmọ̀ àkùbárọ̀ níbi ohun tó bá mú wa sàwá ọba àjájú pé ohun tó mú wá yẹn ó lè jẹ́ ọ̀rọ̀ tó ti lọ tàbí ìtọ́jẹ̀sì máa ṣẹlẹ̀ eléyìí nítorí bá sọ́sọ́lá ń sọ pé ìtọ́jẹ̀sì máa ṣẹlẹ̀ ní ìfẹ́ ráṣùn tó fúrí àwọn torí àìnígbàgbọ́ ńkọ́ tẹ́gbọ́n bí lọ́la wá sí wọn mọ́ létí gbọ́ wọn lórí kẹ́kẹ́ sí náà wọn máa gbọ́ káàkiri ìfẹ́ náà al-mashriqi agbègbè ìmúláwà ní ìgbìyàn ìtàbí ṣùgbọ́n tọ́lí bá wá wọ́n ọ̀gẹ́ náà ẹwọ̀n sí kílọ̀ ìgbìsà ilẹ̀ Madina torí Madina láti sọ́lá àtórí lè kílọ̀ tó fi ń sọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ ọgbẹ̀ ní yóò sí lérò pé mọ́ṣíríkù Madina ní ìsẹ́yìn jíra yáà àti gbogbo ọ̀pọ̀lọpọ̀lẹ̀ yóò báyìí gbogbo lè tọ́jú àwọn ọmọdọ́gbárí kò sí kàdé ìrúgálẹ̀ bí àwọn ọkọ̀ ni wọ́n tí ń kù lè bọ́ sí Mẹ̀dínà ọ̀dọ̀ ìmọ̀ àti bá fún bàrùn mọ́ ọ̀dá mi lójú pé ìsẹ́yìn ìpè àǹkó orí kúkúrú ń kọ́ ní tí wọ́n á ti rí ìlú bákan náà wọ́n lè fàkúrò wọ́n lè kó yára
fáàrí àti máa ṣe ẹ̀wọ̀ bí mo ti dáa min ahlil khayli wal ibil àwọn tó bá ń sin ẹṣin àti ràkúnmí ẹ̀ máa rí lára wọn. الفدادين أهل الوبر الفدادين فدادين لما تقولي أبلبركم لو أهل الوبر àìsàn ní pé wọ́n tún ní ràkúnmí wọ́n ti kí ni wọ́n tún ní ẹṣin àwọn ènìyàn àhìlẹ̀ ìwádà àwọn tó lè pé ilé tí wọ́n fi rún ẹran tí wọ́n fi rún àlùwádà ọ̀dọ̀ tí wọ́n fi rún ẹran tí wọ́n fi rún mẹ́wọ́n gbé wọ́n sàkíyìnà àmọ́ ìfarabalẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi àhìlẹ̀ ìlúgbọ́nà ní ẹgbẹ̀ lára àwọn ẹjọ́ wá sí nínú táwọn ń dàgbùkà jẹ́ ń bí wọn. wọ́n tàbá wo hadithi yìí wọ́n ní àkọsọ́lá ń jẹ́ oyé wa ń bẹ̀ ìṣàròtù ìlà ṣíkàtì kó pẹ̀lú almajus àwọn abọ́lé ni àkọsọ́lá ń tọ́ka sí bẹ̀yẹn àwọn fúrúsù àwọn fásíàn ìbẹ̀ ṣíkàtì kó pẹ̀lú almajus iṣẹ́ kèfèrí wọn máa lé lóko nítorí pé yàní muhlikatul furs òun ló máa pa wọ́n rẹ́ ilé kókó kúrò yẹn àtàwọn tó bá tún tẹ̀lé wọn náà lọ́gbàwá wọ́n ní ẹlẹ́jù máa tẹ̀lé àwọn tó lọ́gbẹ̀rẹ̀ nínú ní jí àti lọ́mọ̀ṣẹ́rẹ́ ní kúyọ́ sí Màdínà. bákan náà sábàtún wọ hadith yẹn náà gbọ́yé dábàá bẹ́ẹ̀ a máa rí dáhùn ìfàlàkì ní máa bú àwọn kíni ọ àwọn àgbẹ̀ àti àwọn tó lè pé wọ́n fi ilé sọ hun ilé wọn yẹn tí wọ́n mú irun tó fi hun ilé wọn láti lè pé ohun wọn máa ń pariwo sókè wọ́n máa pariwo sókè nínú wọ́n bá dúró kó wọ́n máa ké láàrù ẹni fáwọn mi máa ń tẹ́lẹ̀ tó lọ wọ́n tún máa ké láàrin àwọn ẹrẹ́ wọn ẹ̀rí nítorí pé ohun tí wọ́n fèsì fún jù láyé wọn òun lọ̀rọ̀ ilé ayé wọn lásán òun ló dé wọ́n fi àwọn olè kankan wọ́n ní ṣùgbọ́n agbọ́yé kẹta wọ́n sẹ̀sẹ̀ àwọn tó ti pé wọ́n sin àgùntàn nígbà àwọn máa ní farabalẹ̀ wọ́lùwọ́pọ̀ wọ́n ní tẹ̀lébà nítorí pé àwọn yẹn wọn ọ̀jọ́ àwọn ẹni tó ń dára fún níjẹ̀ wọn ọ̀jọ́ wọn rárá ọ̀rọ̀ fún ní àtẹ́sí yẹn ní àwọn òṣùpá tó lè ṣe kí yẹn tó lè fa fáàrí nìyẹn jẹ́. حديث لي دوال عليه باب حدثني عمرو بن مرزوق حدثني عمرو بن مرزوق قال أخبرنا شعبة عن عمارة بن أبي حفصة عن عكرمة عن ابن عباس رضي الله عنه قال عجبت للكلاب والشاي إن الشعي يذبح من 100 سنة كذا وكذا ويهدى كذا وكذا والقلب تدع الكلبة الواحدة كذا وكذا نعم تدع الكلبة الواحدة كذا وكذا وشعي أكثر منها. ọ̀nì hadith ilé náà fẹ́ sọ nípa pé àníṣẹ́ tí ẹ̀ bá ń ṣe àgùntàn nígbèrú rẹ̀ máa ń pọ̀ àlẹ́ tí máa ń wà ń bẹ̀ fọ́lẹ̀ oríire tó ń bẹ̀ mẹ́ ìbùkún ẹ̀pọ̀ wọ́n ní Amr ibn Marzuq wọ́n ní ṣọ́ọ̀bà fún alọ́gbà látọ̀dọ̀ Umara ibn Abi Hafsa látọ̀dọ̀ Ikrima látọ̀dọ̀ Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma ó ní mo sì mọ̀ mílíkìlá nípa ajá àti àgùntàn wọ́n ní lẹ́rí àgùntàn yóò gbà omi ìhà ìsáná kẹ́dà wọ́kẹ́dà lọ́dún wọn a máa pa báyìí nínú rẹ̀ wọ́n yóò dá kẹ́dà wọ́kẹ́dà wọ́n á dẹ̀ sì máa fi ṣe hádìí ẹ̀rẹ̀ ìjọba àwọn aláàjì ni wọ́n pa báyìí lọ́dún nínú àgùntàn ṣùgbọ́n wà ní káìlú ẹ̀wà rí ajá ń jẹ ajá ẹyọ kan yóò bí ṣùgbọ́n àgùntàn sì máa pọ̀ jù lọ náà nínú òkùnkùn tó wà lára rẹ̀ lẹ́nu ìjọba náà ní ẹ̀sùn tá máa dùn láwọn àbí ilé ìgbádùn dáadáa torí ọlágùntàn kan ìbùkún kan yẹn nìkan ní ìṣọ̀lá láàfíà wọ́n ní حدثنا قتيبة قال حدثنا وهب بن إسماعيل عن محمد بن قيس عن أبي هند الهمداني عن أبي ظبيان قال لي عمر بن الخطاب يا أبا ظبيان كم أعطوك؟ قلت 2500. قال له يا أبا ظبيان اتخذ من الحرث والسبية
من قبل أن تليكم بالمكر قريش لا يعد العطاء معهم مالا. حديث إليه lábẹ́ àdéhìí ọ̀rọ̀ ọ̀sàgùntàn yẹn náà nípa pé ìbùkún ń bẹ ní lára àgùntàn. قال كتيبة حدثنا والوهب بن إسماعيل قال أبو محمد بن قيس لقد أبيهم الهمداني عن أبي ذبيان قال عمر بن الخطاب صفوني يا أبا ذبيان كم عتاه أبا ذبيان من الأمر يلقى من تعب ينبغي أن 2500 قال 2500 داري وأنا أقول ما بين طرف داري وما بين سب قال له يا أبا ذبيان اتخذ من الحق والسادية من قبل أن تليكم ظلمة قريش قال جن صفوان لا منينو يريوكوره àti àwọn ohun ọ̀sìn rẹ tó ń sìn kọ́ máa fi tọrẹ máa fi sẹ̀mù kó tó di pé àwọn ọ̀dọ́ kan nù Quraysh wọ́n padà máa darí la tu'addu al-'ata'u ma'ahum mala ẹ̀rí tó yẹ kí ọrẹ yẹn ní bí a lè sùn ká fún táwọn máa ti kí ni o tí wọ́n máa fi tọrọ. wọ́n ní dábàá nínú hadith yẹn òun ni pé ń ṣe wá lójú kòrò àlà ọ̀ṣun lè kẹ́kọ̀ọ́ ti máa wájú ẹ̀jẹ̀ ká lọ wá ẹran ọ̀sìn lọ́pọ̀lọpọ̀ lè ánàhà ìyàfáríwájú ẹ̀nàlẹ́yàtò lórí ìsà. a máa ti jọjá lórí nígbà tí ọ̀rọ̀ bá tó pè wá sáàkèsí láàbọ̀ máa ṣe ìjà ọwọ́ náà bá ti ní ohun ọ̀sìn. àwọn ọ̀bẹ yẹn sọ yìí pé ọwọ́ èèyàn ọ̀gbá ni èmi kan bí ikọ̀ bá sọ ẹ mọ́lẹ̀ ní mo sọ mọ́lẹ̀ sí náà ní ó kù sí àjẹ́ níbi ìtúlẹ̀ tí ó bì ilé òṣèré pé wọ́n sọ pé ọdún ní ọ̀gá lọ́wọ́ ọ̀gá náà lè yàn wá rí ẹnìkan sì ní lẹ́tí so méjì mọ́lẹ̀ ìmú nípa ọ̀kan náà ní máa ń so mọ́lẹ̀ ìjọba so wọ́n mọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n kù sí wọn jẹ́ níbi ìlú ilé níbi ìtàfẹ́kùn ọ̀kan wọn ẹja gbìyànjú kàmá ní ohun ọ̀sìn pápá jùlọ àbùsàn ẹgbìyànjú rẹ̀. حديث تي أوكي منه حديث على المتعدية قال حدثنا محمد بن بشار حدثنا محمد بن بشار قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة سمعت أبا إسحاق سمعت عبدة بن حزم يقول تفاخر هذا الابن وأصحاب الشعر فقال النبي صلى الله عليه وسلم ضحك موسى وهو راهب وقلت داود وهو رائي وضعت أنا وأنا أعظم في هذه الأجيال. هذا أنا أبني جزء لا متعيد على اليوم. محمد بن بشار حدثنا حدثنا محمد بن جعفر حدثنا شعبة أنا هو الموضوع على إسحاق والوضع عبدة بن حزم موضوع تفاخر أهل الإبل أعظم سمعوني فنرى وضع النسفات àtàwọn tó ń sàgùntàn láti sọ́lá ọ̀rọ̀ wáyé à ẹ̀yìn tẹ́ ń tẹ́ra fún mísí bá àjáde gẹ́lá wọ́n máa gbá nẹ́bí mú sádìdì ọ̀rọ̀ àrọ̀ ayé wọ́n náà àgùntàn ló ń dájẹ̀ wọ́n bọ́ ìtajà ọdún ọwọ́ àrọ̀ ayé wọ́n gbá nẹ́bí dáúdà dìde àgùntàn ló ń náà dájẹ̀ wọ́n bọ̀ ìṣù àná wọ́n wá gbé nìkẹ́kẹ́ alára dìde wọ́n á àrí àbọ̀nẹ́rọ èmi náà wá ń dàgùn jẹ mo ń dàgùn tán jẹ ní àhàlẹ́ fáwọn èèyàn mi بالأجيال níbi náà pè ní àjíyàd ìgbà àjíyàd ní dáa máa ń kẹ́ sáà orí ẹ̀yìn yóò fún àwọn akọ̀wé òun ní ọba àmọ̀gán òun náà ló tẹ̀sùn mọ́kọ́ jẹ́ àjíyàd yẹn náà àjíyàd ọ̀nà ilé tí wọ́n bá sì dé jẹ́ ọ orí mọ́ká àjọ àti bí mọ́ká àtijọ́ ẹ̀rọ fáwọn èèyàn lọ pé kí ó fi ẹ̀sọ́ àyà wọ́n súnmọ́ ọlọ́run àjẹ mọ́ká àwọn ẹ̀sọ́ àyà ìgbẹ́ tó lẹ́yìn búburú wọn bí ẹlẹ́ ìrọ́lẹ̀ ẹ̀fáyà lọ́dọ̀ ilé ni ó ìgbà tó ní ọjà fáyà àwọn tí kéwú gbà lọ́dọ̀ kéwú yìí ti ẹ̀fáyà kéwú àtijọ́ òrùlá àtẹ́ríkà lọ́dọ̀ àwọn sálàmù lẹ́yìn lórí ẹ̀bá ti dàgbà sí òun ní ìgbà fáàlì ẹ̀yìn tọ́lọ́wọ́n bá rí gbọ́lá gbókè ìjà àjíyáde yẹn agbègbè kan nínú gínà nínú àwọn agbègbè kan ní Mẹ́kà àwọn sálàmù máa ń gínà òun máa ń dá níbẹ̀ fáwọn èèyàn òun bèèrè náà ń pè ní àjíyáde
àwa fẹ́ mú àrọ̀bíyà ní àwa kẹ̀kọ́ sí alábìnrin pẹ̀lú àwọn àlàyé kan tí afẹ́sí fún wa ó dẹ̀ ní ṣe pẹ̀lú nǹkan tí afẹ́ tàbí òní báàbù al-àrọ̀bíyà àwọn lábọ̀ òkú ni wọ́n lọ lọ́gbà nírò pẹ̀lú rẹ̀ ní pé káwọn èèyàn sẹ́rí sí oko ọmọ àárọ̀ gbé pẹ̀lú àwọn lábọ̀ òkú lẹ́yìn ìgbà tó ti gbé jẹ́ lọ Mẹ̀dínà ẹni orí tó sẹ́rí lẹ́yìn jíjá lọ sáàyè rẹ̀ tí ò láwé jáde á máa pè ní kí ni mọ̀rìtàjì ni wọ́n máa pè ní pé yẹn bẹ́ẹ̀ àwọn ni àràbí ìgbà tó wíyàn wọ́n ti gba ìsìlámù oko lọ́wọ́ àtẹ́lẹ́ tó wá padà sóko ìpayàkọ́ wa pẹ̀lú àwọn sọ́lá mọ́jọ́ máa tẹ̀sí lọ mọ̀rìtàjì wọn máa pè ní ẹni bẹ́ẹ̀ tí ọ̀dẹ̀ ní àwùjá rẹ̀ tó fi ṣe kí ni ó fi sẹ́rí sóko. báwo yìí rẹ̀ ọdún ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tàbẹ́ sọ ìyá nípa nínú àwọn alfáàbù ṣàràyà òun ni ká máa rí gbólóhùn àrídà fẹ́yẹ̀ kó mọ́ mùsùlùmí ni tẹ́lẹ̀ ọwá ti gíní ọlá àríwẹ̀ wọn náà ń pè ní rídà wọ́n bá lè ẹgbẹ̀ rídà ìyẹn ni pé mùsùlùmí ni ọwá ti gíní ọlá àríwẹ̀ ìyàmì rọ́jà àlìfáàkọ́rọ̀ tó ó ní àríwẹ̀ ní tó fèsì tẹ́lẹ̀ wá ti gíní ọwá kọjú sẹ́yìn padà wọn náà lọ pé ẹgbẹ̀ rídà من الألفاظ الشرعية هون كلمة كفر أي نبغى بول أما بعد ما نقولون lórí bí a rí pípọ̀ nínú àwọn ṣàbáàbù pé ọ̀rọ̀ yé wa ọba nínú jẹ́ pẹ̀lú ọmọ kan tí wọ́n lọ bó wá sílẹ̀ mo gbọ́rọ̀ ẹ̀ mo wá rí wípé oníbẹ̀rẹ̀ lọ́mọ ẹ̀ ìyẹn jálá kọ̀kọ́ torítọ̀ mọ́ ní jágbà ìbílẹ̀ ní pé yóò jẹ́ ìsinú ẹ̀sì wà mọ́rọ̀ bí ìjòkójú ayọ́ ọ̀kan wa bí ẹ̀kùn ìjú náà gáskíà torí kò tún ní adam ó wà ọ́ sínú mẹ́rin mọ́ ẹ̀sẹ̀ ní ìfẹ́ ní pẹ̀lú ìmọ̀ ní ilẹ̀ tẹ̀fẹ́ mọ̀ kò lẹ́kọ̀ọ́ kéèyàn wá dẹ̀ lẹ́kọ̀ọ́ ẹni ẹ̀fẹ́ yìí torí àwọn sálábù kọ́kọ́ jó yé wa wípé kó tẹ̀ tó di bí àwọn bẹ̀rẹ̀ sí ní kọ́kíwù ni àwọn kọ́kọ́ pẹ̀fọ́ fún ẹlòmí àwọn kọ́kọ́ mọ́ ọdún sọ ọdún tí a já sí kájú pé àwọn ẹni tàbí ti máa ní gúnlẹ̀ pẹ̀lú wọn tẹ́lẹ̀ àwọn àsọ́gìrò ni àsọ́gìrò tí ṣẹlẹ̀ àjúwò inú ẹ̀ lọ́mọ yẹn wà ọmọ kékeré tó rí pé ọpa ìmọ̀ rẹ̀ kò tó lẹ̀ ó ní ìgbéraga ìgbéraga dẹ̀ ní ìkẹ́ẹ́sẹ̀ kẹta lè tó dípò nínú ẹ̀sìn wá bíbà ní kí yẹn ní ìgbéraga àmàjú lọ́wọ́ wà náà àdíìsì wípé ó tọ́wọ́ ní wà lè jẹ́ náà pẹ̀lú wọn tó ń tẹ̀yẹ àwọn olè lẹ́nu kúkúrò lọ́mọ kúkúrò tó ń pín fáwọn yàtà lórí gbogbo sí ẹ̀rẹ̀ tí ó ṣe ọlọ́run bọ̀ lẹ́yìn ọmọdán àtẹ́lé ìlórí níìsì lẹ́yìn gbogbo agbègbè ní kọ́dẹ̀sì máa lọ sí láti ọba parí kí ni láti ọjọ́ fẹ́ lọ fẹ́ lẹ́yìn náà ní pé tọ́lá lọ pé kéèkì ní láti yìí àkọ́kọ́ ní òòlè gbogbo àwọn nǹkan tó ní ìṣe àwọn àṣàmù tó yípo pẹ̀lọ́rọ̀ kúkúrù tó fi lọ wáyà òòlè ló tó lè káwọn ìyàwó wa ó lè káwọn ọmọ wa ó lè kó dúkìá wa tí adájúkọ̀ rẹ̀ lọ láyẹ̀ ń pa so ọmọ yẹn kò lẹ́kọ̀ọ́ ó tún ní ìgbéraga ẹlẹ́rìí wọ́n wà ní àdéhìí wípé oníwà lè jẹ́nà ẹ̀tọ́ bá rí pé kí ní láì bí ọjọ́ mọ́ná ẹgbó lọ tó ìgbéraga tó bá ráyé ní ẹ̀kọ́ oníwà lè jẹ́nà tó tí lè ní olè jọ lóṣè ní ní yìí mọ́tẹ̀ ìpẹ́jọ́ tó jẹ́ ọdún ni ọmọkùnrin ní sí ṣẹ́yìn tó kí èyàn 60 years tó kí imú tí lákọmọ lórí wà wà àwọn tó lè pé ní yìí ní ìdèbí olè sọ pé tí máa sọ fún mo ti bẹ̀rẹ̀ kí ń gan débi pé sọ pé tọ́ nípa ìmì ní débi pé wà sọ pàápàá ní gbogbo láàrin ní ẹ̀ ó kì lọ mú kọ́ látọ̀ wọn lórí wọ́n ń pè wọ́n wà rárá wọ́n ń pè wọ́n ní kéèkèrè ṣé ìdèbí lọ́wọ́ á ní ìdùnmọ̀ ó pè ní kéèkèrè ìyàdò yẹn sí bádà á ń kàfàrọ̀ ni kí ni àǹfààní tó yà fẹ́ rí ilé
so wo ló dé tó pé kò lẹ́kọ̀ọ́ ó ní gbèrágà lọ́n bá lè yàn lábùkù ẹ̀kọ́ wọn ní hadith Abi Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu wọ́n ní inna min ijlalillahi ta'ala nínú bàbára ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ní ikramu bí shayba ní máa tàpọ́lé gbogbo ẹ̀ tó bá ti léwu sẹ́ni tágbọ̀ ọjọ́ lójú tí lábẹ́ máa fún pẹ́lẹ́ lẹ́yìn ẹni pé aṣá lọ́mọ yẹn aṣá ní Ànábì sallallahu alaihi wasallam nínú ròyìn ẹ̀tọ́ ọmọ wọn ni Ànábì sọ́lá kìí ṣe al-fahish kìí ṣe ọlọ́rọ̀ ṣàkàṣàkà kìí ṣe mutafahish bákan náà sọ́lá kìí ṣe kíni ọ kìí ṣe bàbí aṣá kíyàn péjú ẹ̀ẹ́dẹ̀rẹ̀ kọ́ wà náà àdéhùn sẹ́ńtì inú àgbáyìn náà wà lóyè àtò sí níbàyìí wọ́n ní inna mimma adraka an-nasu min kalami an-nubuwwati al-ula idha lam tastati fasna' ma shi'ta nínú kẹta òyìn ti gbàgbọ́ yí ẹ̀ níbi ọ̀rọ̀ ìjáde bí lákọ̀ọ́kọ́ gbàrí tí ó tẹ̀ sí àwọn èèyàn tí ó bá ẹ̀lẹ́ fi rí bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn wọ́n ní pé tó bá ti rí tìjú máa ṣe tí ó bá wọ̀n so ọmọ yóò rí tìjú ìjẹ́dọ́kẹ́ ìyanilẹ́nu púpọ̀ jù wọ́n ní tí wọ́n bá lómi ní ọ̀sẹ̀ ìjáde náà lọ́dọ̀ pé náà àfibí sólórí ní pípọ̀ náà wà ṣẹ̀rá tàbí ọmọ sẹ́yìn pẹ̀lú pé wá wo ìlú wá sùn ẹ̀sì bí orí burúkú ọ̀dọ̀ àpá èmi bí dáyé lójú pé kọ́ yóò dé parí wọn láíláí ọ̀rẹ́ ẹni gbé ìlú wọ̀lú wọ èyí tẹ́ ẹ̀fẹ́ rẹ̀ wò wọ́n bẹ lọ́wọ́ wa subhanahu wa ta'ala fún yín báwọn kọjá lórí tó bá wọn torí ibi bá òfò àti àdánù orí burúkú lẹ́bí wọ̀lú wa láṣàkì àríkọ́ ìpín gbólóhùn kúkúrú ọwọ́ àánú ẹ̀sìn tọ́rọ́tẹ́ ká sì sọ ní láyé àní sì sọ insha Allah torí ní ẹbá wo tí ẹ̀ èyàn sì sọ mo lè yóò ti sọ ní pé yọ̀gbọ́rọ̀ pé yẹn gbé bèrí èyàn sì sọ ẹ̀tẹ̀kí ọ jẹ́ torí a ní àwọn ìpìlẹ̀ kan nínú ẹ̀sìn wọ́n pèsè sí alága lónìí wọ́n ní kí ni mafhumu al-wahdati al-islamiyya àgbọ́yé ìṣọ̀kan islamu kí ni kò sí ohun tá àgbọ́yé ń bẹ̀ ju pé kí àwa mùsùlùmí kójọ gbogbo àtàgbọ́ pé mùsùlùmí wa ká kójọ sórí kí ni o àwọn ìpìlẹ̀ ẹ̀sìn kan àti àwọn òpó ẹ̀sìn kan tí ò ní sẹ́nìkẹ́ tí ó yà fún bẹ́ẹ̀ òun ni wáhdà yẹn kìí sí ọ̀rọ̀ kòrò ẹ̀ ó ti di ìpìlẹ̀ kan náà àwọn ìpìlẹ̀ yẹn òun náà ni mawqifu ahli sunnah wal jama'ah min mas'alati takfir kí ni sáǹdì àwọn ẹni tí wọ́n dó lórí ìlànà Ànábì tòótọ́ torí ẹni la shak huwa bari'un min al-manhaj as-salafi torí ní ìsìn tí àgbọn mẹ́ta yìí bàbá mi ọmọ kí ó ní bí pé àwọn kọ̀tíra ní ìṣẹ́fẹ́ bẹ̀rẹ̀ kí ó ní débi pé máa kọ̀tíra ìsìn ìjẹ́ sí ìlú dọ́gbọ́n ọlọ́run kọ́ ṣe bọ́jẹ́ kí mìíràn lè di akọ́kọ́ ìmọ̀ ẹ̀sìn ìṣẹ̀ríà tí ó sì yé tí ó lè lò ó kí làdáfẹ́ kàfúwà yìí òun náà pè al-wajiz في عقيدة السلف الصالح أهل السنة والجماعة كيف تمارس الوجيز الرسول nípa àdíọ́kàn àwọn ẹni ìsáájú rere àwọn tí wọ́n tó lórí ìlànà Ànábì sallallahu alayhi wa sallam wọ́n tó wá kújọ sórí ẹ̀ ẹni tó kọjú àwọn ẹni Abdullah ibn Abdul Hamid al-Athari àwọn ẹni tí wọ́n yẹ jẹ́ àyẹ̀wò gbà lẹ́ni ẹ̀kọ́ nínú àwọn àfáà wa Abdullah ibn Abdul Aziz al-Uqayyim àti àfáà wa tí ọmọ òmùgbọ̀ yẹn mú tíra wọn wá Salih ibn Fawzan al-Fawzan kò burú ó dápọ̀ àwọn àfáà wa lérè pèlè yẹn lẹ́yìn tàbí lẹ́ka àti ọ̀pọ̀lọ́ ẹni tó fi kún lọ mọ́ bí ìrọ̀lẹ́ ọ̀pọ̀lọ́ àgbà tó dápọ̀ ọ̀dà rẹ̀ tó gbé sí orí burúkú
lè lọ́wọ́ nígbà yẹn ló tó ṣẹ̀tọ̀ pé àfihàn ọgbọ́n ọ̀rọ̀ à. So ó ní ọ̀pọ̀lọpọ̀ ṣàbábọ̀ ọ̀dẹ̀ tó pé orí ọ̀pọ̀lọpọ̀ ṣàbábò pé mo sọ fún púpọ̀ náà àwọn ṣàbábò tó yọjú sí ní wọ́n gbé láburú yẹn wọ̀lú níbi àwọn àfáà mẹ́ta kan wà sọ ibi ọ̀tá àwọn gẹ́gbà pàpà ní wọn Sheikhuna Al-Albani rahimahullah ta'ala Sheikhuna Ibn Baz rahimahullah Sheikhuna Salih Ibn Uthaymeen rahimahullah gbogbo pàpà ń sọ̀rọ̀ Sheikh Fawzan rahimahullah ń sọ pé bàbá àgbàlagbà ń tẹ́lẹ̀ kìí tí ìkú nínú ẹ̀ nínú kẹta àkọ́kọ́ mọ àwọn ẹni tó jẹ́ àwọn sàlàfíyà dámọ̀ wọ́n sí táàmù wọ́n mọ̀ tí wọ́n bẹ́ dákọ̀ ẹni tó kú nínú wọn yàní yataraham alayhi wọ́n tọrọ kẹkùn lẹ́tẹ̀kẹsẹ̀ ó yẹ káwọ̀ tó ká sí làákàyè náà ń kàyọ̀ kàtúwà ṣe Dr. Fawzan hafidhahullah àwọn náà wọ́n kọ́ sí ni wọ́n kọ́kọ́ máa rí gbólóhùn wọ́n káàkiri mushrik ọ̀dà mọ́ bá rí gbólóhùn káàkiri mushrik ìyẹn mélòó ni wọ́n tọ̀ dákọ̀ rẹ̀ ní lórí bóhun ti ń dákọ̀ aláró kèfèrí ni àtúndẹ̀yà kèfèrí ni Dr. Sharaf kèfèrí ni dalógún dákọ̀ subhanallah ṣe wá rí pé ṣàtíyà lẹ́ni ẹ̀ ń dá ní ìjà sí ẹ̀sìn òyí àwọn àṣàbábùdá fún ọwá mo dá rẹ̀ burúkú gbà níwá wàláyé ètò yíwa rárá àtọ́ àgbó kẹ̀kẹ́ ara kẹ̀kẹ́ kò yíwa wọ́n ní kọ́ bá ti wá tọ́ dáadé ní ìpadà àjọ́ àtọ́fẹ́ lọ mọ́ká ní èlò wọ́n já lọ́nà pé ní ẹ̀rọ àjọ́ àjẹ́ àwọn tó ní kí ẹ̀rọ àjọ́ àjẹ́ títí kẹ̀kẹ́ lẹ́kẹ̀kẹ̀ wọ́n ti di jẹ́ rájẹ́ kọ́ jẹ́ orí kúkúrú ní tí kò àìkú ní yí pé so mas'ala yẹn ni pé wọ́n kí ahli sunnah wal jama'ah ní mas'ala ti tẹ̀kẹ́ kí ni sáàdì àwọn ẹ̀dá àbọ̀pá ń rin ìlànà wọn sẹ́rí al-manhaj as-salafi tẹ́mi àyíká mẹ́kọ̀ọ́ sí tẹ́mi ń lò ní o tí ń lò lọ́wọ́ ní o ọlọ́wọ̀n lè nílé mi ọmọ àpadà sí ibú bèrè torí wọn tó ṣe ọmọ yẹn ọmọ òkòlú yẹn aláìlẹ́kọ̀ọ́ yẹn òun ni wípé ẹni tí wèrè bá pàyẹ́ tọ́bá ní mẹkáníkì kí ní ó sì tó ń ṣe nìyàn tó bá lọ sí tàdọ́kùnrin mi náà ṣe kí lórí pé ló wà náà tó pàdé ìyẹn ò tí ìsúnmọ̀ ọkọ̀ ya wèrè sí gbòrò kó dáta sí gbòrò kọ ya wẹ́wẹ́ ó di dùgbò lúbí ọmọ abáyé àwọn sàbábù jẹ́ ń tó ń sí ó jù bẹ́yà lọ nígbà wà náà olùwọ́ aláìsọ́ wà lókè dáadáa tó ṣe fẹ́ mú ti fi àdẹ́wò àwọn ẹlẹ́gbẹ́ yẹn rí ọba tí wọ́n bá fẹ́ kéde sí wọn báyìí àti ìgbọ́bẹ̀wọ̀ sọ nínú ọdún kékeré ní ọkẹ̀ bá wá ní kí ìyẹn ọwá jẹ́ kó fẹ́ máa làmọ́ ọjẹ́ kó fẹ́ fi àti ìdíwọ̀rọ̀ yẹrẹ yẹn ìpìyàn kéèkì ní mo tún sọ kìí ṣe kí ò sí náà dáwà sàfíà manhaju salaf manhaju ní tó ṣe yí pé ó clear a lè sọ pé òórùn rẹ̀ àtẹnẹ́ okùn bàbá lẹ́jọ́ sọ fún òmìnira èmi lè torí àwọn àṣàbàbò pé àwọn ẹni yóò láàfáà ẹni tí ò bá dẹ̀ láàfáà ní ọ̀ṣẹ́ ìtọ́ ọ̀nà ọ̀sá gbogbo àṣẹ́dánì lọ́wọ́ ẹgbẹ́gbẹ́ yọjà fàárẹ̀ mo ní tí ń ṣẹlẹ̀ lálùsù ní ó tó ń bọ̀ wá lùkẹ́ tí ò ní sálùsù lẹ́gbẹ́ rẹ̀ ń bẹ́ kò tí ìbàjẹ́ níbẹ̀ lẹ́yìn náà ní pé hadithi látàzálù náà àbí látàzálù tọ́ ìfàtúmí ọmọdé ṣé lórí àwọn ọ̀daràn yẹn nìkan làdínì yẹn ṣiṣẹ́ lórí pé àníṣàlẹ̀ máa rí àwọn ọkọ̀ kan nínú ìjọ mi tó yẹ báwọn ènìyàn kọ́ sọ ìrìn náà lẹ́ta wọ́n máa borí lórí òdòdó sọ́daràn yẹn nìkan ní ọmọ tó ọmọ alẹ́lẹ́kọ̀ọ́ yẹn nìkan ní àtọ̀kẹ́ sáwọn yẹn nìkan ní tọ́ka sí nínú nídìí àti tó ti dárúkọ wọn bí nídìí wọn ìfẹ́ mọ̀ wọn nìdẹ̀ mọ́ kí sáwọn nìkan ló ń sọ ń pẹ̀ sẹ́jọ̀ kúrò báyìí tí mo ti sọ́rí nígbà tó kẹ́ náà àwọn ọmọ mi tẹ́wà kan lórí pé ká má kọ Al-Qur'an ní kí ọ transliteration nígbà àlẹ́ àmújù táwọn àwí bẹ́ẹ̀ ká má kọ bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí wọ́rọ̀ àwọn àfá lóríṣiríṣi orílẹ̀-èdè ọ̀rọ̀ wọn sì papọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ tí bá ń gbàdúrà ìjọba pé ẹ̀dáfẹ́ máa wé sí táìmù wa èrò tí náà wí lẹ́yìn bẹ́ẹ̀ wí láti lẹ́yìn ọ̀fẹ́ kò sí tó ní wọn ò sì pàdé sí kẹ̀kẹ́ tí ẹ̀ ṣe wà áyàtọ̀ àti ọlọ́lù kọ́ńdà àwọn ọ̀daràn ayé kan wọn fi gọ́ọ̀rẹ́ tẹ́sùtì ìwọ́n ti wọ ọmọ ti tún wá òbí lè darí àwọn èèyàn ọmọ ọmọ tó ń ṣe náà
gbogbo àwọn ẹni tí ọba pè ní kébèrè kéde tó yọ́kẹ̀ lọ mú Oyèbọ́lá ìdámú Oyèbọ́lá sálọ́mọ Yúsúfù ẹni tí ọba mú òsì ní pé àwọn ẹni yìí ti ní sóòtù sí ìtù nínú àwọn ọ̀rẹ́yà náà pé Dr. Sharaf yóò mú ọkọ̀ àwọn èèyàn gbọ́ wọn wọ́n gbọ́ bá ti gbọ́n kébèrè tí ọlọ́run agbọ́rọ̀ kébèrè nígbà tí nǹkan ọ̀rọ̀ lọ ọba lárún kébèrè ọlọ́ọ̀kọ́ mọ òpó ní olóko lólé ṣùgbọ́n lọ́kọ̀ọ́kọ́ gbọ́rọ̀ fún ọmọ yìí yìí ana qara'tu bi nafsi mo ka fura ra bi dada sira ti Sheikh Al-Albani rahimahullah ta'ala gbogbo ẹ̀ ló de mo Sheikh Al-Albani rahimahullah bi bi aadatan tí o be ba gboji ko na bi Sheikh Al-Albani le ta ku bi bela di bisaka báyìí la Sheikh Al-Albani ne wọ́n fẹ́ do aqata bil hukm al-anashid ana qara'tu hadha al-kitab 'indama kuntu fi Sudan mo ka tira Al-Qur'an níbi àwọn ti sọ pé ipò kí ló wá wà ní pé yẹn bímọ àwọn olùmọ̀ lọ sí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọba ní wọ́n ti ṣe bídí àníyàn kíkí ló wá sẹ́dí yẹn bá ti dúkú ó yẹ kọ́pọ̀lọpọ̀ ilé ọ̀dẹ̀ kínú aláìní aláìmọ̀ ìtọ́kàn ní ògbésí ayé ẹlòmí ọmọ Kùránì ká lóyún ọ̀rá lọ gbórí burúkú ọ̀lú wà ṣé bàtà lọ pé kíkó òwe yóò tó wá sọ pé kólórin kẹ máa wá sílé orí wọ́n lè fi pàdé nígbà tí ìyẹn kọ́lẹ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn lórí àlámọ̀lé ẹ̀sìn lórí ìpìlẹ̀ ọ̀kan tó jọ pé pọ̀fẹ́ kí ẹ́ ìdìmẹ́fàádì ìkọ̀ tí ìrìn tí wọ́n bá ti sàǹfààní ẹ̀ṣí èmi pé sábà mú ní kí ni o ojúṣe pé tàbá tí wọ́n báyìí àtàrí lẹ́kṣọ̀ ló bá tẹ́ àtàrí ọmọ mi tí mo ti bí nìsí lẹ́yìn ìgbà mo ní kó lẹ́gbẹ̀ẹ́ ìdàlọ́wọ́ mi ìsàkójọ kẹsàn kíká jẹun bá túká lọ ọ̀pọ̀ ní ọba tún sọ̀rọ̀ pé bó wọ́n ti sẹ́rẹ̀ àkíkọ́ ó sì lọ́jú sínú gbẹ̀ ẹranko ẹlẹ́ranko tí gbogbo ẹni tó sọ̀rọ̀ fún orí tí kò pé ẹ̀yìn sí làkáì tó rí bá pé ní ọyẹ bí ẹni bí àpọ̀dà lélẹ̀ wọ́n ti ń sọ yóò bá làkáì mú rárá kò bẹ́ sì mú kò bá làkáì wórówóró nínú lẹ́yìn tó ṣe kàtà ní sọ àwọn ẹni tí ṣe kàtà ní kọ́ntún tí wọ́n lè yẹn wọ́n láì wọ́n pàtíṣẹ̀ adẹ̀rí fídíò yẹn láì taari wọn dáadáa láwọn ọmọ yẹn tí tó ń gbọ́ bá aládìí ti lò ayétọ́lá ti gbajúmọ̀ tí ọba ti ayọ́ tí ọba ti rí bí ìfẹ́ lú ṣe bí ẹrẹ pọ̀ gẹ́ẹ̀ tí ó ń yí pé kò sí kò hajj lónìí ẹ̀ ìgbà tọwọ́ bá kò wíyẹn wọn ìgbà fẹ́jọ náà sọ̀rọ̀ láti kò sí pé kéfèrè ti pẹ́ àdéhùwà ìkò sí pé kéfèrè ti pẹ́ lórí nígbà táwọn ṣe fún pé eléyìí ò lè fún lójú náà bí wọ́n tó ń sàwọn ọmọ ọ̀sẹ̀ nígbà náà lájú wọn ò dẹ̀ kẹ́kọ̀ọ́ ẹni tí wọ́n ti lé fóònù rẹ̀ dànù ṣé fún ẹlẹ́jì àti ìrọ̀mọ́lọ́ ìgbà wọ́n pè fọ́nà àwọn ẹ̀sìn ìbí wọ́n pè ọ̀dá àwọn ọyọ́ ojú mi ní ọ̀dá àwọn òwúrẹ̀ ó dé wọ́n bá lè pé àwọn mẹ́fọ́ ọ̀lẹ́ lórí òsáàgùn tábọ̀ adéjòkú kó dà ṣe fún ẹgbẹ́ wọ́n sọ kí sọ ìfún wa mọ̀rọ̀ ní sọ̀rọ̀ ọwà mẹ́tọ̀ wọ́n ni kí la fẹ́ sọ̀rọ̀ lórí ọlọ́run táwọn sọ̀rọ̀ lórí pé kọ́ máa kọ́ síbẹ̀ pé àbú Hanifa káfíọ̀ bóògùn sì tàbí sáàlì yẹn pé bóò làwọn sì kọ́ òun wí lẹ́nu kọ́láwò tàwọn gẹ̀ẹ́ tí ó kọ́ gẹ̀ẹ́ sóhun gẹ̀ẹ́ sọ̀dá wọ́n sì fi àwọn abilákáyà àwọn èèyàn ṣeré tó ìkókò olú làwọn ènìyàn náà wọ́n ni nígbà tó wá sí ní ìsìnkọ́ sọ pé kò sí àlẹ́ ọ̀pọ̀ gbogbo wà sí ilé ayé wọn tí wọ́n sì ẹgbẹ́ nǹkan fún yẹn láti ajẹ́ lẹ́nu pẹ̀lẹ́gẹ̀rẹ̀ kílẹ̀ ní ọdún àkọ́ká yọ̀rọ̀ sọ gbogbo wà sí wọn tí wọ́n bàtẹ̀ kò sí yẹni àkíkọ̀ ìfisíbi jẹun sọ títẹ̀ àtàwọn tẹ̀kùbá wọ́n ní kò wí ti tò hánú iná ń yàn lẹ́rẹ̀ àti kó wó ìrẹ̀sùn tó pẹ̀ ní kíni ọ púpẹ̀ ní kéfèrè àti pé bídíà òfin àti pé àlẹ́wọ́n gbọ́rò fi ìjà lọ́wọ́ gbogbo wà sí ní ojú bẹ́ẹ̀ lọ tí gbogbo bá wà náà sí ní pé kọ̀ sáwọn ìjàre pẹ̀lú kí lọ́kẹ̀lẹ́ ọ̀kan wọ́n sì mú jọ ẹ̀ tó ń fẹ́ lọ́gbẹ́ ni àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ akẹ́rọ ẹ̀yìn sàbáwù tẹ̀lọ̀bọ̀ ẹ̀lọ́ ọtún bá láburú lẹ kó wọ̀ lúwa ìtàn ọ̀dẹ̀sì nígbàgbé yímọ́ tí kì ní ìyẹn bá ti wà láyé nítorí pé ní wọ̀lẹ́bí tàwálà ìfìbọ̀rọ̀ bó ẹni tó gbé kì ní ẹ̀rù tó ṣe agbátẹ̀lú rẹ̀ yíò onítẹ̀ tó dá nílùú tẹ́lẹ̀
kájẹ̀ lọ́rọ̀ fún ni àwọn fámílì Yúsúfù kan tí wọ́n jẹ́ lórí pé wọ́n bá jáde ní ọ̀pọ̀ ní sàrà Coca-Cola wọ́n bá jáde lónìí bí ọmọ ìyẹ́ náà ti jáde rí àwọn ogun tí wọ́n fún wọ́n eléyìí dáadáa ò sílé wọn jáde wá sínú sẹ́yìn lẹ́rẹ́ so ọ̀wá sílẹ̀ ìbí tí láburú kẹfà tún tóbi tó tún jáde wá láti bẹ̀yẹ ṣùgbọ́n tó bá lé kọ àbùkù mú ajé òfin ẹ̀ sọ́ra wọ́n máa rí kí wọ́n ní òjì ìtàn búburú wọ́n yà ìnáwó àlùmọ́lù hadithun ba'dahu sabrun hadithan hasanan liman wa'a ìgbàdá ọ̀rọ̀ onípò tí wọ́n gbogbo ìjáhàì wọ́n ní jẹ́ àmọ́rọ̀ mẹ́ ọ̀sẹ̀ wọ́n gbogbo ìjáhàì kò sí àrí wọ́n ní kò sí pé àrùjáre kẹfẹ́ kẹkẹ lọ́pàá ni mo fi ṣe owó tè ọ ní òsì ẹ̀rí gómi Nàìjíríà lólò ní ṣẹ́ mọ̀ pé àìmọ̀ ẹ̀sẹ̀ náà tún ní nígbìn ní o ní Nàìjíríà bí wáyé abáwá sọ pé kò àdìsọ́ wà ní sọ̀kí nǹkan ó sì súnmọ́ káàkiri àdìsì yẹn àbàdà nínú ìbá ṣùgbọ́n da ìkọ́kọ́ kátẹ́rà yìí ti wà lé kíná lórí wípé kí ni sáǹdì àwọn ahlu sunnah wal jamā'ah min mas'alati at-takfīr ẹni pé mo ń tún sọ pé ọbẹ̀ ká sì sọ ni kò sì sí wọn jọ àgbà Islam sọ pé nìkan pẹ̀pẹ̀ rí àwọn òní àní ṣùgbọ́n lálàyé ṣùgbọ́n máa gbọ́rọ̀ yẹn sọ sí máa fara ẹ̀ nígbà tí ó kà kí ẹ wí ọ̀mọ́ bí ó hadith tó sọ wípé man halafa bi ghayri Allahi faqad kafara aw ashraka kí ẹ wí ọ̀mọ́ mú bẹ́ẹ̀ ọwọ́ nínú ṣẹ̀ríà dáadáa ìkẹ́ ni ọba búra pẹ̀lú nǹkan ẹ̀mí yàtọ̀ sọ́lọ́wọ́n ọba ó ń tọ̀ ó ti sàyè mórí ó ti sàyè nígbàgbọ́ àbí ó ti ṣẹbọ èyí ó wí dáadáa bẹ́yẹn pẹ̀lú nẹ́sùn ṣùgbọ́n tó bá fi di ihun tó dàrú mọ́ lọ́wọ́ nìyẹn òun gẹ́ ní òtí ìkọ́mọ̀ tó lówó ọkọ̀ ogun àyíké ẹ̀mí kéwú tèmi o mẹ́mẹ́ ọ̀kọ́ àwọn òbìlá ní èmi wá sọ́lá ọ̀bá inú màdé dání tó ń gbé kiri mi ọ̀wá rẹ̀ lè ní ìdìbẹ́ lọ́wọ́ ẹ̀kúrú ẹ̀yídẹ́ ń wọ wáyé orí màdé dání yìí ṣùgbọ́n kúkúrò tààyè níbi tó ti sí òjì bẹ́ẹ̀ náà lọ tẹ́ bá sì rí mo lẹ́sọ̀ fún yẹn ẹ̀yìn tẹ́ di amúlẹ́bìdì ó lè gbogbo ta bá sọ ẹ̀ẹ́dà rí jù sí nísì kí a máa fi ṣe wáàdì Abdulwasi Mudaffir òun lórúkọ mi ó kọ àyà mi ní kí ni Wasila èyí kọ bàbá mi ní kí ni ó Mudaffir ilé mi ní kí ni ó Eléyìíké ọmọ Òkèọlá ní kí ni ó Ìṣẹ́yìn lọ́yọ̀ state ọmọ Nàìjíríà gbogbo ẹ̀ ó ti pé pérépéré lẹ́yìn lérò fẹ́ mọ́ gbogbo táìmù lórí mọ̀ gbọ́ wọn yìí fẹ́ ń dákọ̀ gbogbo ara wa láti dákọ̀ ayọ́ ní àkókò dídà kìíní kan ẹgbẹ́ kan ìṣẹ́ gbogbo ángẹ́gẹ́ kí yẹn sún èyàn ẹgbẹ́ kò sí wà sílẹ̀ nílé yẹn kí ni wàhálà ní kí ló ní ìtòlẹ́ àdáàkọ̀ yẹn mo lẹ́nu kan ṣe ń jẹ lójú obìnrin ẹ̀bọ̀ pé láìsí ìpínlẹ̀ ọ̀kan ká máa dákọ̀ fún lágbájá kan ní ẹni kílẹ̀ bẹ̀rẹ̀ sí orí kúkú òbẹ́ kọjá ọmọ ìgbẹ́ ń jẹ́ wájú àti jẹ́ orí kúkú tí wọ́n lọ ń fábí ìgbẹ́ mẹ́rin ní fún mẹ́rin ẹni tí tààrà sí ìpè ó fi padà wọ ọjọ́ ọ̀rọ̀ yẹn ó yẹ kí ẹgbàá ló nípa tọ́lọ́wọ́ wa èrò òmìnir bá àwọn àrùgbà ló bí nípa tẹ̀sùn tọ́wọ́ ẹ̀dẹ̀ ní kejì lẹ́nu tí ó kéèkéè ní pẹ́ kó tó wí lẹ́ẹ̀mẹ́dọ́gbọ̀n ọ̀nà ìsì gidi pẹ̀láwọn èèyàn gidi tí wọ́n ju àwa lọ fún ìpín ìlọ́dí pẹ̀lẹ́ ìpínyẹn ìpín ní kéèkì rí lápapọ̀ wà ní ẹ̀sìn ṣùgbọ́n tí wọ́n bá fi sun èèyàn kan mo ń tún sọ àwọn àgbẹ̀dẹ̀ làbúdà mí ń tàwa àforí ṣòro ọ̀pẹ́ wọ́n ti fa ìlmọ́wà náà agbọ́dọ̀ ní gbogbo máa jẹ́ mú tẹ́ni yóò fi di kèrèkèrè tí ó fi pérépéré lẹ́yìn lẹ́yìn pé a ní rí kẹ́kẹ́ tí ó pọ̀ fún yẹn ìké sọ́pọ̀lọ́ rẹ̀ tí kò fẹ́ lórí lọ tí ó kò tí ó kẹ́kẹ́ lè fẹ́ lórí bẹ lára rẹ̀ lójú lọ tó sì mọ́ tí sọ báyìí tí ó ṣe rí séèkì gbogbo ìgbà ni ó pẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ òun ni màá wá fi kàkúwà kí ni sáǹdì àwọn gínú àwọn sálà àwọn ahlu sunnah tẹ́ni ẹ̀ ń sì sí àwẹ̀ fún tó fi onímọ̀ rúgà ní ojú bẹ́ẹ̀ lọ wọ́n ní sálábí lò wọlé ìsà ìsàlàfí so kìí ti sálábí torí ọkàlápà asìlú àwọn ènìyàn tíra yẹn ló gbé kọ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí al-Wajiz
في عقيدة السلف الصالح أهل السنة والجماعة أن تتبع يعني عبد الله بن عبد الحميد الأثري أو أفعل لا تمويه وخطو لبود وقعفهم إلى شيخ عبد الله بن العزيز العقيد صالح بن حوزان حفظه الله صالح بن عبد الرحمن الحسين عبد المحسن بن عبد العزيز الأصغر bákan náà àwọn ẹgbẹ́ ọdún sọ̀rọ̀ tẹ̀síwájú pé tíra dé ẹ̀rẹ́ ìkàrí ẹ máa gbọ́ wọn àwọn ẹgbẹ́ pọ̀ rẹ̀kẹ́tẹ́ wọn ni Abdullahi ibn Abdurrahman al-Jabri rahimahullah Salih ibn Abdulaziz al-Sheikh Nasir ibn Abdul Karim al-Aqli Muhammad Abdurrahman al-Khamis Su'ud ibn Ibrahim al-Shumayt hafidhahullah ìyẹn jẹ́ ìmáàmù kanáà àti al-Harami al-Basri lẹ́yìn náà ni àfáà Muhammad ibn Jamil Zainu gbogbo àwọn ẹ̀nà ọ̀dọ̀gbẹ́ orí fíra pọ̀ gbogbo àwọn ẹni yìí òun lọ́mọ ọlọ́rin yẹn àtàwọn ọmọ ogun tó gbé tẹ́lé lọ́wọ́ ni wọ́n mọ̀ kí ó jùlọ tó fi é sì wọ́n lè gbẹ́ sí èyí gbogbo wọn lọ àmọ́ ọ̀tá bí àbàrà bá wà gan láti kẹrùn ẹ̀rí láàrin àwọn Ahlus-Sunnah wal-Jamā'ah nípa ìpìlẹ̀ ń tètè ìpìlẹ̀ kẹta odidi ìpìlẹ̀ ni nínú ìpìlẹ̀ Ahlus-Sunnah òun ni pé wọ́n yẹ pẹ́ nìkankan ní kéfìrí pẹ̀lú kásùn ẹniyàn tí méjì ti mistake rẹ̀ ọ̀rọ̀ yẹn ò tí ìkíyà téèyàn ọ̀kẹ́ ti dábọ̀ nínú ọpá láró kéfìrí bọ́yẹ̀ nìyẹn kọ́ ìrìntẹ́kẹ̀bà mọ̀ kẹfìrán ọdẹ̀ ti ṣe nǹkankan tí a lè rí pé ní kéfìrí àyàfi bá dá ìkọ́ ọmọ tí ó jáde alẹ́ tí yóò kẹfàrú táàrí kò hàdé lẹ́yìn bàtà bá lọ fẹ́ rí gúnlẹ̀ fún ya wọ́n tó wọ́n lẹ́ sí nǹkan báyìí kí lẹ́fẹ́ sọ pẹ̀lú àti kí lẹ́fẹ́ sọ pẹ̀lú àyà yìí ẹwà gbọ́yà àwọn sálàfù lórí ẹwà ohun tẹ́yìn tí nǹkan yóò ti jẹ́ gẹ́gẹ́ yẹn lè fi pèyẹ ń kéfèé rí o wọ́n ti bákan náà tàtàwà fáwọn ṣòro ogun má jẹ́ mọ́kù kò sì ní sí nǹkan jẹ́ ọkọ̀ fún yẹn bákan náà tẹ̀síwọ́n ṣògbọ́n ha kò ní sí rújú ìrójú ò ní sí nípa aláìmọ̀kẹ́mọ̀kẹ́ kò ní dájú ìkẹta ọgbọ̀lọ́ àbẹ́ni tó ṣe pé ń ṣe tàwé ibi tó tún lé nìyẹn ó ń ṣe tàwé bí rẹ̀ ní tí wò fẹ́ ní tí wò fẹ́ tùmọ̀ báyìí lọ́lọ́ ló dé kí n ṣe mú sí yẹn ẹ̀rí wọ́n yẹn tó lágbára wọ́n ní káwájọ́ lọ yíwa gbogbo nǹkan tá a kàálẹ̀ tẹ́rí kó ti sọ̀rọ̀ kéèyàn tún yẹn kẹgbẹ̀ngẹ́ pèlú nìyẹn ó ti lé bẹ́ẹ̀ ni ó gba nǹkan tá a kàálẹ̀ yìí kí ó mú orí ìkàtìyà ọwà ní nǹkan tó pamọ́ tó sì ní ibi kashfin wọ́dáyà kíyàn clear bí kí láti aṣíyá ìzọ̀hẹ́wà yàtọ̀ táwọn nǹkan ní ìlú ti kí ni tọ́ náà irú àwọn nǹkan tó yẹ tí ẹ lè sáré sọ pé kèfèrí ló tọ̀ ìyẹn ò rújú rárá ọ̀lẹ́ tó wó sùn ní ìtò ní ọ̀sọ́ lọ́rùn níjọ́ làbí bẹ̀rẹ̀ dájọ́ sọ́rọ̀ ọ̀gbìn jẹ́ látàrísẹ́ tó tún wó sùn lọ ní irọ́ lánẹ́ bí pàpáwọn èèyàn tẹ́jọ́ ẹwà àdájọ́ bí àgbì bákẹ̀lẹ́ tó lọ pé gbogbo ń dáa nẹ́bí wáyé ẹ̀ má dáhùn láàrín àìlọ́gbọ̀n tí jẹ́ ìlọ́tẹ̀lẹ̀ tí gbogbo àwọn aláró àtàwọn oúnjẹ ya ọlọ́nkọ́ bá ní sọ àwọn afárá adẹ́ntọ́ ta kó bá nẹ́bí ẹ̀sà nẹ́bí ìgbẹ̀yìn níjè ló tó ń bá máa jẹ́ àgbẹ̀ ìgbẹ̀yìn tí ẹnì kẹ́kẹ́ rù ọkẹ̀rù magrofóònù láàrin àrẹ àdúgbò wà ní gbèdégbèdé dẹ́ntọ́ ta kó ìjẹ́ ànẹ́bí ìgbẹ̀yìn lòdìdì náà sí ayọ̀ àjẹfọ́ ẹ̀rọ àwọn àmì ẹni tí wọ́n bá jẹ nípasẹ̀ nǹkan wé pé ní kéfèé lọ tọ́kẹ̀ rẹ̀ bá ti balẹ̀ sí ìdígbàgbọ́ tọ́lọ́run wọ́n èyí tẹ́ fi ẹnì kẹta ní kéfèé nínú àwọn mùsùlùmí kó lè dàbí pẹ̀lú ẹ̀ṣẹ̀ yóò tí ọ̀bá àdá wọ́n lọ́wọ́ ká ní ní kẹba irin ìgbòdò tó dà kó wà mẹ́ṣẹ̀ nílá èyí tó lè pé kò tẹ́ bọ́ fa innahum la yahkumuna ala murtakibi hadhihi al-kufr ẹni tó ṣe ń tọ́ yàtọ̀ tẹ́ bọ̀ yẹn wọn ní pé ní kéfèé lọ وإنما يحكمون عليه بالفسق ثم هو بداجة لوري pé kòkí ni ونقص الإيمان wọ́n tẹ̀ sọ pé gbàgbọ́ rẹ̀ ti kíni ọ wọ́n ti tí kù ما لم يستحل ذنبه lókùn ìgbà tí ọba sọ wípé ọyá ìdínáyà gbogbo ẹ̀yìn tẹ̀rẹ́ tí a lùkọ́ sí ti lọ fọwọ́ sí látòmí lọ ìdínáyà máa ń ṣe ẹ̀yìn náà bẹ̀rẹ̀ rẹ̀ látàkìrà
tí ọba ti bọ́rọ̀ rẹ̀ níbẹ̀ ẹ̀rí lè anna Allah tabaraka wa ta'ala tọ́lọ́mọ̀ ibi inna Allah la yaghfiru an yushraka bihi ẹni ọba fi nǹkan ẹbí ìkejì ọlọ́run ní ìjọsìn ọlọ́run wọn ní torí ṣùgbọ́n tí ọba tó ẹbọ yaghfiru liman yasha wọ́n lè forí ẹ̀ òun ti fi kan pọ́n kọ́dà iná ní ọ̀dọ̀ lórí wọn wọ̀ mọ̀kálàdà ẹ máa ń rí pé wọ́n wọ̀ lẹ́yẹnyẹ ní kí ló dé ọ̀fíìsì bí jẹun yìí náà ṣé jẹ́ àtọ́lọ̀ fún yìí náà ọkùnrin tí mo bá ti kọ̀ náà ti bá a ní òde ti kéwú àdẹ̀rẹ́ láti kéwú ọlọ́mú àdífi ìtàràkọ̀tẹ̀ yẹ̀hùn ó mú wá fún yín tẹ́ẹ̀kẹ́ kórọ́tù fún yín pé ẹ̀ nígbí lórí nígbà táwọn ànẹ́bì yẹn wà láyé ọwọ́ àlàbí mú pàtíkọ̀ wá nínú àwọn fẹ́rẹ́kọ̀ àwọn ọjọ́ ní ìlú lọ àti ìgbà kékeré ní gbogbo wọn nígbà táwa di ní ìdíjà lọ wípé gbogbo àwọn yòókù yẹn wọ́n ṣe kékeré ní àwọn 72 tó kún inú 73 láti sọ fẹ́ ọ̀fẹ́ lọ́mà wọ àlùjẹ́nà nígbà táà kí ó tàbí rẹ́dí àti kéwù òṣèlú ká lè gbèsè ọ̀rọ̀ so ohun tí ọba tẹ́bọ ọlọ́run ọba àlejò ọlọ́run fún orí ẹ̀jẹ̀ tó bá ti kíni tó bá wù àwọn ọlọ́run tó sọ nínú sọ́ọ̀tù sọ́nà àyà 53 ọlọ́run ní ya ibadiya alladhina asrafu ala anfusihim ìdájọ́ ìsọ pé mo fi ẹ̀yẹ ẹrú mi àwọn ẹgbẹ́ tí wọ́n ti sàtẹ́jù fún ara wọn látàkùn náà tó min rahmatillah ẹni ìjájà ní òkè ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ní ọlọ́run lè borí ẹ̀jù àwọn ẹni yìí kọ̀ọ̀tọ̀ fún wọn tẹ́bọ̀ wọ́n sọ pé ọlọ́ bí òkè ọmọ tó mọ̀ ọlọ́dẹ kó mọ̀ wọn tó díjà ọlọ́run lè gbogbo ẹ̀ṣẹ̀ ló ṣe kí ni ọ̀tún lè borí ẹ̀jù yẹn innahu huwal ghafurur rahim tẹ́rù bá wá kú sórí ẹ̀ṣẹ̀ wẹ̀ lónà ṣe tí ò sẹ́bọ̀ mẹ́ láwọn ẹ̀ṣẹ̀ ẹ̀lá tí ó sọ pẹ́sẹ̀ yẹn dá àwọn ọlẹ́dọ̀ bí ṣe ń ṣe yẹ̀yìn náà máa dé o fa'amruhu ila Allah ìkẹ̀lẹ̀ àwọn alùsùn ẹni wọ́n sọ fún àyà ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́run in sha'a azaba tó bá wọ ọlọ́run ajẹ́níyà wa in sha'a ghafara lahu tó bá dẹ̀ wúró sí kí ni ọkùnrin àforíjì ó fi yá máa sí àwọn àlẹ́tọ́rọ́pì dọ́là láṣà ọmọ aláìlẹ́kọ̀ọ́ yẹn ní àtọ̀gẹ́ tí wọ́n bá ti wà ní àlẹ́tọ́rọ́pì dọ́là من الخوارج الذين يكفرون مرتكب الكبيرة àwọn tó ìfẹ́ tọ́bí ti kí ni o tọ́bí ti dẹ́ṣẹ̀ ní lábáyé wọ́n á fi ní kéfèé ní space lẹ́yìn náà ní pé yí sọ fún ìṣẹ́ kàwárí ó ń borí mọ́rúgà ní o torí àmì méjì láńlá tí wọ́n fi mú àwọn kàwárí òun ni ìtakò aláṣẹ ó ṣe ohun tọ́jọ́ wípé nínú àríbá tó kó mẹ́rin wọ́n tó sọ̀rọ̀ ẹ̀dá ìdá ṣùgbọ́n àmì tó kún tóbi tí mẹ́fún ní ìtakò àwọn olùmọ̀ àwọn ẹ̀dá àwọn lójúmọ̀ ní o ẹlòmí ọ̀bà gbẹ́sì yẹ àfi pàtàkì àwọn bí àwọn dr sharaf àfi tọ̀mọ̀lọ́ ẹlòmí ọ̀bà gbẹ́sì yẹ àfi nípasẹ̀ àwọn dr bọ̀rọ̀dá galaro àfi tọ̀mọ̀lọ́ àfi tọ̀mọ̀lọ́ àfi tọ̀mọ̀lọ́ ẹlòmí ọ̀gbẹ́sì yẹ àfi nípasẹ̀ àwọn ṣèkọ̀ nàìjíríà ó jẹ́ máa ń kọ́ wọn lé wọn lọ pé wọ́n ti là wọn fún àwọn ẹ̀bá ilẹ̀ ó ti là kọ́ wọn lórí báyìí ìṣẹ́ bí pé yìí dẹ́kọ̀ọ́ náà nìyí so nígbà tí ẹ bá ti wá sọ pé kébèrè láwọn ènìyàn pé náà wọ́n á gbọ́ kí tẹ́ẹ̀sì bèbè ní ẹ bá ti gbọ́ pé kébèrè yíwọ́n tá a ti mọ̀ fún àwọn àwárí jù nìyẹn òun ní pé wọ́n á takò àwọn olùmọ̀ wọ́n á yẹpẹrẹ wọn wọ́n á gbà tí wọ́n jẹ́ ẹ̀rí anúṣọ sáláńdẹ̀ ti sọ wa lára ní pàǹkẹ́dẹ́ nìyẹn lọ́ọ̀ kó sí yẹn wípé èèyàn ọba gbọ́dọ̀ pé ẹnìkan ní kéèkèrè yóò nà burhan láì ní ẹ̀rí ìgbàwó pé gbogbo àwọn ènìyàn kéèkèrè wọ́n ní ẹ̀bí tó wọ́n tẹ̀ òpolú ẹ̀rí mo ló ti rẹ̀ anúṣọ sáláńdọ̀ wípé nínú hadithi tó lálàáfíà hadithi wà ní Sahih Muslim wípé ayyuma muri'in qala li akhi ọmọ nìyàn yóò gbọ́dọ̀ sọ fọ́mọ ya rẹ̀ pé yá gàáfì mọ́tò ọ̀gẹ̀ṣẹ̀rí faqad ba'a biha ahaduhuma ìkẹ́nà méjèèjì ti ṣe gílẹ̀ ọdí lè kẹfẹ̀ yìí in kana kama qala tọ́lá ìgbé ṣe wí ní ọ̀rọ̀ rí fa illa tí ọba padà rí bẹ́ẹ̀ mọ́ raja'at alayhi bá tó di gílẹ̀ ọdí padà sọ́dọ̀ ènìyàn ọmọ arú lọ lókun ọmọ ẹlẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ tó wá láti Ìbàdàn àtọ̀gá ẹ̀ tó wà ń lọ nìyẹn méjì lọ́rọ̀ wọn
ìyẹn kìí ẹni ọ̀bá rí bẹ́ẹ̀ wọ́n ti rú kí ó ní ìlú wọ́n wá tún pé ìyẹn kí èdè ìṣẹ́ tún ní pọ̀ lọ́fẹ̀ẹ́ ló wá wí níbà ilẹ̀ ibi ọmọ bá wọn sí tọrọ yìí ẹnà sẹ́rù hadith ta sí ìwà ọ̀rẹ́ ìfàbíkà hadith yìí wọ́n ní ẹ̀dájọ́ ló ń fọ́nù káàkiri òní pọ̀ dáadáa tí ọba pọ̀ báyìí ó sì pọ̀ tẹ́sẹ̀tẹ́sẹ̀ pé kó lè fánú ẹ̀mọ́ nígbà ìdẹ́gẹ́dẹ́ hadith yìí ní ìtúnì òjì ọlọ́run ni mọ̀ ní àárọ̀ jùlọ ń bẹ́ẹ̀ kó fèrè ìyẹn náà wà ní Sahih Muslim ẹni ọba pé ìyẹn kan tó kékeré ni àbọ́sọ pé àdókò láàrin ọ̀tá ọlọ́run wọlé ìsákẹ́dà rí tó ń tọ́mú ilé ẹ̀sìn bẹ́ẹ̀ ilà àárọ̀ alẹ́ yìí àbí kọ́ darí sọ́dọ̀ ẹ̀ náà hadith mi tó ní wọ́n mú kọ́ ní lórí balẹ̀ wa wọn ni láàyè mi rọ́jùlọ rọ́jùlọ ní yẹlẹ kóso èèyàn tí wọ́n gbọ́dọ̀ wọ sùn tó pé èèyàn nípò òkè wọlé àyà ní ìhìbẹ́lẹ́ kó èèyàn gbọ́dọ̀ wọ sùn kọ́ lẹ kúkúrò mọ́ ẹ̀ pépé rí ni إلا ارتدت عليه أبيكين كان يستري صدره إن لم يكن صاحبه كذلك òtìlẹ̀ rẹ̀ tí ó fi báyìí pé èèyàn ló ní ọ ìfọ́mọ lásán ó ti di kèfè ní ọlọ́ọ̀tí wà sí ibi ìyàwó ó ti di kèfè ní gbóló ti fẹ́ ìjọ ti báyìí. hadith nínú ìtòlè tó ìpé ìmọ̀ mùkọ́ nínú wọn fàyọ níbi ọ̀rọ̀ rọ́mọ mọ́kùnrin náà ń bí kó fèrè ń fa wọ́n pápá tilẹ̀ ẹni ọba wo mùmí ní sùn tọ́lẹ̀ ní kó búrò méjì ìfèrí ni ó dàbí kó ti pa mùmí nínú àwọn náà ní mọ́ ọ́n níbi ọlọ́wọ́ bá ti sọ pé ọlọ́wọ́ ní lókè nìkan ní kórí tẹni tó bá pa mùmí hadith ní ìtún yẹn náà tó wà fún bùkọ́rì oníjẹ́ ọlọ́run ní ìdá bọ́ọ̀lá rọ́jò lólé àkì tí èèyàn bá sọ fọ́mọ ya rẹ̀ pé yá káàfin mọ́fẹ́ kèfèrí fọ́kọ̀ ní bá adìhì àhàdùhùmá ìkánà méjì ti kèfèrí wọn ní lọ́lọ́fẹ́ lóko ẹni ọ̀rẹ́ ti jẹ́ bẹ̀rẹ̀ wọn padà sọ́dọ̀ ẹ̀yẹn ẹ̀ńdọ́ wà lẹ́yìn Yorùbá tó ní rí báyìí tẹ̀bí kápọ̀ rẹ̀ tẹ̀ kọ́ má ṣe kí kọ́ má máa tẹ̀ fáwọn èèyàn ọjà mi lẹ́nu fáwọn èèyàn ibò ń lọ́dẹ̀ ṣàlàyé pé kéèyàn máa tẹ̀ láti jù sí jù lọ́lọ́mọjọ́ ní àmì ti kú sí tí wọ́n tẹ̀ fún jù sí jù ọ̀sẹ̀ wo sọ́sẹ̀ wo àìkọ́ ní ọdẹ alọ́ka ṣáyé o fàndìrì Islam wọ́n tún bẹ̀rẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ láàyè jùsù tó kò ní ẹ̀nù gbàgbà kéwù gbàgbù amọ́rúgà wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú láàyè jùsù àwọn àwọn amóṣèlú káàkiri wọ́n tẹ̀ èèyàn mélòó ní ṣe Fauzan àti bọ̀bọ̀lọ́ tí wọ́n tọ̀ bá kọ̀ rẹ̀ lórí sáwò òde mọ́kà ní ààrẹ ní sókòtò ẹ̀wọ́lẹ̀ àbẹ́yìn òde bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ wọ́n ti má fẹ́rẹ̀ rẹ̀ wá àti ẹni tí kò lè fi à tó gbogbo mẹ́ tí ó ti rú gbọ́n bẹ̀rẹ̀ báyìí wọ́n lè má fẹ́rẹ̀ ká fẹ́ mi rú èèyàn báyìí àwọn báyìí kẹ́ máa wí mútúlá púpọ̀ lòun jẹ́ àrí ìdóhun ṣe ẹ̀rí àwọn alùsùnà ẹ̀rí bá tọ́ wọ́n máa ti yàtọ̀ bẹ́yìn ẹ̀lẹ́kọ̀ọ́kùnmí láàrin ìdájọ́ àkójọpọ̀ lórí àwọn tó ń ṣe bídíà abẹ́ni tí ń dẹ́ṣẹ̀ abẹ́ni tó ṣe kúfúrú ìyàtọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn alùsùn ẹ̀wọ̀n tí ò yé gẹ́gẹ́ ìyẹn pé kí yẹn wí pọ́nbélé wípé lábẹ̀rẹ̀ ní ṣerú hadith Abdullahi ibn Mas'ud kan wáyé pé sibabul muslim fusuqun wa qitaluhu kufrun ẹkí mùsùlùmí máa dégé náà wọ́n máa gbúra wọn àìnígbàgbọ́ lọ́kàn káàtẹ̀ nínú Bukhari àwọn gbàgbọ́ àwọn ọmọ pé báwo ẹni kófùrù dóná kófùrẹ́ àìnígbàgbọ́ ní ṣùgbọ́n bí ẹ̀sà àìnígbàgbọ́ tó lè mú yẹ̀kọ́ nínú mílà so àwọn alùsùn nẹ̀dá tó bá wà lórí ìlànà ẹ̀wọ̀n yìí tí wọ́n máa ń pè ní as-salafu salih àwọn ènìyàn máa ń mú yàtọ̀ láàrin ìdájọ́ pọ́nbélé ètò ìfọ̀kọ̀ ní kátàrà ó ti sàìmórí ọ̀pọ̀dé aṣẹ́raka ó ti sẹ́bọn wọ́n máa ń mú yàtọ̀ láàrin rẹ̀ àti kákọjú da káàkiri mọ̀ ayá ni kí yẹn fi sí yẹn kan mú tó dàrú jù bẹ́ẹ̀ náà lọ tọ́bí èrè lọ yẹn bí eré ẹ̀mọ́ owó pé ó súnmọ́ kí farabalẹ̀ padà wá torí èmi wọ́n dá mi lójú dáadáa níbi ohun tí ń bá lọ yóò rí burúkú kò sì dáa gbogbo lórí ẹ̀ ọ̀nà kó dé lè ronú tó àwọn orí ẹ̀ orí burúkú tó lágbára ni so ó lè fi apá sílá ní àwọn ènìyàn bá pátá ẹtún bọ́ lẹ́ẹ̀kan sí o wọ́n ní àwọn ahlu sunnah wal jamā'ah péjì sílá ní nǹkan ìmọ̀ tó bá jọ orúkọ ọ̀dọ́ ti 119 mọ̀ bẹ̀rẹ̀ láti kí ní ọ
117 wọ́n ti dé 119 báyìí wọ́n ní tẹ́lá àwọn Ahlus Sunnah wal Jamā'ah àyẹn wọ́n máa ń sí àtọ̀ láàrin ìdájọ́ pọ́nbélé lórí àwọn tó ṣe bídíà abẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ abẹ́ni tó ṣe kúfúrú wọ́n máa ń sí àtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú kápọ̀jú dá ìyẹ̀kẹ́ sọ báyìí lágbájá báyìí nínú tó ti pé Islam rẹ̀ ń kọ́ sábà tàbí ẹ̀kí ní ìgbà tí ó fi jẹ́ mùsùlùmí pẹ̀lú láti dájú mi yóò jẹ́ àdìgbì kò ní ta ní rí kókó ó yẹ kí ẹ̀fẹ́ lè dáwà lójú dáadáa jẹ́ ọba níbi pèpè níbi báyìí wọ́n fẹ́ fọ́rọ̀ Imam Ibn Taymiyyah rahimahullah wọ́n fẹ́ mú ọ̀rọ̀ wọn wá ẹ̀rí wọ́n ní fáìlà ìní wọ́n dúró lórí ẹ̀sẹ̀ mọ́ sábẹ́ta ìsìláàmù biyaqini ẹni tí ìsìláàmù rẹ̀ bá rinlẹ̀ pẹ̀lú àrídájú la fi pè ní mùsùlùmí ayọ́gbó ayékẹ̀jẹ́ mùsùlùmí láti ọgbàdùn dáadáa kí ni ó dáadé ní mùsùlùmí fọ́lá àyàzóòlò bí ṣẹ́kì kò lè di alẹ́ ní gbàgbọ́ pẹ̀lú èméjì wọ́n ní lórí òfin táwọn sálàfù tí wọ́n wà lórí ẹ̀lú tí wọ́n sì fi yàtọ̀ sí akẹgbẹ́ wọn bí irú ọ̀daràn Ìlọrin àti Ìbàdàn yẹn ó kìí pé àwọn sálàfù ẹgbọ́ kánú a'zama an-nasi wara'an fi bābi at-takfīr wọ́n sábà máa ń ṣe àṣàjẹ́ ní ìfẹ́ láti pè yẹn pèpè wọ́n ní wọ́n bí Ali ibn Abi Talib léèrè ọlọ́run kò bá ní ọdún sí nípa àwọn áńsẹ̀ nàkàràwá yìí àwọn ẹni tí wọ́n ta kò yọ̀ ní àwọn kàwárì tí wọ́n fi wù àwọn fáwọ̀ wọ́n sí kéèkì yìí làwọn ènìyàn kí ni Ali sọ ní fáwọ̀ mínú lè kó fọ́rí fáwọ̀ nínú kúkúrú náà wọ́n sá fún wọ́n sókè la wọ́n bá tún bí àlíyù lérè wípé ọdọ̀ ẹwà amúnẹ̀fìkúnnàmọ́ sáwọn ènìyàn tí múnẹ̀fìkì tó ju èbèrè lọ fún tó jẹ̀ tó yà mílẹ́nu fún ọ̀daràn Ìlọrin àti Ìbàdàn ẹgbẹ́ ènìyàn ọmọ aláìlẹ́kọ̀ọ́ yìí òun ni pé ní páàpù lágbára kúkúrú nítorí báyà ní ti sọ wípé innal munafiqina fi ad-darkil asfali minan nari wa lan tajida lahum nasira tí àwọn olójú méjì sọ bẹ́ẹ̀ tẹ́lú wọ́n máa wà ní sàlẹ̀sàlẹ̀ ẹ̀nà fọ́dá àwọn olè rí alátìlẹ́yìn sàlẹ̀sàlẹ̀ ẹ̀nà ni wọ́n máa wà àwọn mùnẹ́bì kí àwọn ọ̀gẹ́sọ̀ pé ọ̀rìn àhìlẹ̀ Madina mọ́ra ní alátìfààrí la ta'lamuhum nahnu na'lamuhum subhanallah aláwọ̀ ni àwọn tó ti ya wẹ́ẹ̀wẹ́ẹ̀ sínú mùnẹ́bì kí wọ́n bẹ ní Madina ìrà nẹ́bí ọmọ àwájú mọ̀ wọn bá nẹ́bí ti wá mọ̀ ìyẹn mẹ́rin láà nẹ́bí dá pọ̀ ẹ̀ ó yẹ ká sí làákàyè àwọn ẹni tó ìpé ìyá ni ṣẹ́kẹ̀lù khataran kabiran ala al-islam wa ahli al-munafiqun a ń sọ̀sọ̀ aláwọ̀ lè dá pọ̀ ó tún bò fẹ́ súnmọ́ àwọn sàhábà Hudayfa ibn al-Yamani rahimahullah Abi radiyallahu ta'ala anhu ó tún wò yẹn sùn ó tún sọ fún lábẹ́lá ìrẹ́bì tàbí èèyàn mélòó ni ọ̀dọ́ ìpàdé àpọ̀ ìlú wa. tó láwọn tó ti pé àwọn èèyàn wọn láburú tí wọ́n dálẹ̀ ó lágbára pọ̀ torí olè lé ní sílẹ̀kùn fún tìlà. ẹ ọ̀pọ̀ dàrẹ̀ bá wà lùwà ilé tí ẹ bá ta àwọn ọmọ olúwa kí lọ́fẹ́ wá sí sọ́dún kàrún bọ́ì àbọ́dúnkè lónìí àwọn bá àjíjà ń lọ wọ́n ti ń pè wọ́n ti ń lọ́bì tán lọ́pọ̀ kó fáwọn fẹ́ wá ẹ̀yìn sì gorí bú ọ̀lúwá orí burúkú àdánù ẹgbẹ́ ọ̀lúwá ọlọ́run tó jẹ́ ẹni tó bá tẹ́sí mọ̀ pé lábúrú ní oúnjẹ ṣe ọlọ́run sì bá ní tó gbàrò ní tó àdáyé wọ́n tó wáyé àdíjì lérè pé ṣé mùnẹ́bìkì ni wọ́n ní à mùnẹ́bìkì kò ẹni mùnẹ́bìkì náà láyé ìdúkúrú náà lọ́wọ́ ayé là pàlẹ́ àwọn mùnẹ́bìkì ìtají ẹ̀ ní wọ́n bá ní lẹ́jọ́ ọlọ́run àwọn ẹni tó ẹwà wí yìí wọ́n rẹ́jọ́ ọlọ́run láàárọ̀ àti nírọ̀lẹ́ wà iná ọmọ ìfọ́ ànúnà bága wà láìna àwọn ọ̀yá wa ti ní wọ́n kẹsàbò sí wọ́n dọ́kẹ̀ sí wa lásán ìran bẹ́ ìhàkí àwọn náà fàyọ ní as-Sunan al-Kubra ẹbà nínú jẹ́ ládùn kẹjọ ìjù 173 ẹ̀rí àwọn alùsùn ẹ̀rí kí wọ́n sọ̀rọ̀ wọn wípé ṣẹ̀rí fọ́n bélé ká sọ pé ọ̀pọ̀dì kátàrà ọwà ń bẹ̀ sódíé wọ̀húwà káfírún mushriku ọwà nù manhaju as-salafi pé ìbèrè ni ọ̀ṣẹ́bọ ni ọwà ń bẹ̀
wọ́n ní kódà wọ́n lòsùn náà sọ pé man qala kadha aw fa'ala kadha fahuwa kafir wọ́n máa ń wí bẹ́ẹ̀ dáadáa ike ẹni ọba wí nǹkan báyìí ẹni ọba ṣe nǹkan báyìí ètò ìlú ìbí tí ní bá ń wílẹ̀ ní ọkọ̀ àti àbí wọ́n fún wọn fèsì wípé àjọ á sì fẹ́ àgbàjá pé kí ló ṣe lẹ́nu sọ bẹ́ẹ̀ tí wọ́n tọ́ ń sọ yìí wá sí ìsọ tó gbé ilé ọ̀dà ọ̀dà à ń ta aṣọ ìtọ́nà aláìyá ó ti rà sí sáré ọ̀dà ló wá dé bẹ́ẹ̀ gẹ́rẹ́ iná rẹ̀ tọ́ wà á fi mí sí ọmọ àlọ́ kó dáadáa yóò ní ìjà ẹni pé pípọ̀ náà wọ́n tó dá wà láyé lẹ́nu mọ́sálì àmọ́ fi lẹ́wọ̀n náà ó ti ráwọn tó ti mẹ́wọ̀n àwọn àfẹ́kùnbọ̀ tó ti mẹ́wọ̀n nígbà àwọn fi gbé ẹsẹ̀ lókójú òkú sẹ́wọ̀n ni àwọn ìyà ni àwọn náà lórí burúkú yẹn lẹ̀ wọ́n bá padà sẹ́ni kéfè àwọn kẹkẹrẹ tó tún lọ́wọ́ kà fara gbogbo ẹ̀yẹn yẹn wọ́n kà fara àwọn ìṣàmà kí àwùjọ tẹ gbogbo àwùjọ yẹn wọ́n ní kéfè ni wọ́n máa ń yí wọn lọ́rùn wọ́n máa ń pa wọ́n sì gbé ó máa tún sì sábà máa ń wà ń bẹ̀ bí àwọn ọ̀dọ́ náà ni àwọn ọ̀dọ́ aláìlẹ́kọ̀ọ́ tí wọ́n nímọ̀ nínú àwọn kẹjọ wọn ni wọ́n padà lọ yí lọ́rùn wọ́n sàwọn ọjọ́ bíi márùn-ún ọmọ 23 years ń bẹnu wọn wọ́n ni wọ́n lọ yé kí fún wọn ṣé bá kẹ́lẹ̀ lára wọ́n ti gbọ̀rọ̀ ní nígbà bá pè ní gébè rí ọ̀pẹ̀ ní gébè nígbà tí wọ́n lọ sí àyẹ̀ níwájú ọlọ́run wà bó ti jẹ̀gẹ́ rí màbó báyìí èèyàn nílọ lẹ́rọ̀ tó rà lè gbà jẹ́ náà èyí lọ sí tọ́lá ìfẹ́ wọn sọ yẹn dá wọn lójú púpọ̀ ní sí Kàdúná náà wọ́n lọ sí Maiduguri wọ́n lọ sí Kánò tí ọba káwọ́sá kọ́ sọ Yorùbá káwọ́sá dẹ̀ máa ṣe kí ni o wọ́n máa túwọ̀ rẹ̀ tó bá bọ̀ fún àti àtọ̀ mi wọn. So nínú ìlànà àwọn sáàbù tó gbọ́lẹ̀ Yorùbá yìí náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bí iná nìrẹ́ jẹ́ wá lè sọ àtọ́wọ́. Àwọn sáàbù gbọ́lọ́wọ́ pé ẹjọ́ bá wí nǹkan báyìí ẹ̀tún gbọ́lẹ̀ kan àbóṣe nǹkan báyìí àwọn sáàbù máa ń wí dáadáa pé ọwọ́ ọ̀tá ṣùgbọ́n tó kọ júdà ní ẹni ọ̀rọ̀ bá ń bá wípọ́ sí kéré ọ̀ kó tó rẹ̀ ṣe ní náà ẹni ọba ti ṣe nǹkan báyìí ṣe ìjàmbá ọ̀ tí bá ti ṣe kí n sì lọ yí padà ní àríwọ̀ wá sí à ń wí bẹ́ẹ̀ gẹ́lá ní ọlọ́run báyìí bó sì ṣe wà ní ìlànà sálàbù yẹn sọ́ọ̀ yẹn kí adé yẹ ìrìn rọ́ọ̀ṣẹ̀ ara bá máa parí ẹ̀ ṣáàlá ọdọ́sẹ̀ tí bá ń kọ́ntínú gbogbo wa já sí pé ìsọ̀rọ̀ yẹn àbí ìṣiṣẹ́ yẹn ó ní í ṣe pẹ̀lú èèyàn kan pàtó tó sọ̀rọ̀ ni ọ̀gbẹ̀gbẹ̀ lọ́sọ̀rọ̀ náà ń ti wà káàkiri yẹn láàyà òun nàbí kò fèrè ní ètò láàkọ́ wọn ò ní làwẹ́lẹ̀ gbáyà ó kékeré fèrè hátà àbájáta ni àfi ìṣòro ọkọ̀ tí má jẹ̀ mọ́ àbí pé sí lára wọ̀tẹ̀ntẹ́fì àánbùl náwà gbogbo nǹkan tó lè kọ̀ fún nílẹ̀ àní fàìndà ilé níbẹ̀ yọ تقوم عليه الحجة التي يكفر تاريخها nígbà yẹn lábẹ́ wà gbẹ́rù igbó láti lè sọ pẹ́ni tí ó sì ní ìpèsèrè ẹdúgbọ́lẹ̀ ìgbàmí wọ́n lè ánẹ́tẹ́ kírọ̀ torí pé yẹn gbé bèrí lẹ́yìnsà àkọlẹ̀ àhàdì kò lẹ́tọ̀ fẹ́ ní bọ́dì wọ́n ti ká ìtẹ́ra àwọn àfáà sálàkù nìyẹn ọ̀ yá kòmù bí i aláàmù yẹ̀ṣá yóò kẹ̀ dájọ́ lórí ẹni tó bá ti wù wọ́n kọ àwáwù ní ìfẹ́ ẹ̀rù rẹ̀ amóníjàmúni ọlọ́pàá ìwọ́n tún lè pè ó ní bọ́m̀bẹ́ ẹ̀wọ́ tí mú mi rẹ̀ ẹnu lẹ́lá rẹ̀ sí ìlú ìdájẹ́ lọ sí májèwà àti ìtẹ̀yìn ó ti di pé májèwà àti èèyàn ti di gèbè nítorí bẹ́ẹ̀ májèwà àti ẹ̀fọ́ ń ṣe bàdẹ̀ ní ládá ní bàdẹ̀ àbí ìyẹn bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìyá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti máa gbé inú bẹ́ẹ̀ ni ẹ máa lọ yẹn títí sáà nílẹ̀ báwọn aróko bí àtàwọn ará àwọn àbáwọn anẹ́sọ̀rọ̀ yìí àti bí ẹ̀ ti bí yé wa alhamdulillah àníjẹ̀ kí ló dàrú kí lè òye mọ́bù àsálàbù sálàbù rẹ̀ ẹgbọ́rù sálàbù lórí burúkú tó wí lọ́lọ́ so nípa bẹ́ẹ̀ kò lẹ́kọ̀ọ́ bí ìyẹ̀kẹ́ fún yọ́kẹ́wòsù nípa àwà yọ́kẹ́wòsù fẹ́nìkẹ́ bí wọn ẹwọ́ ti báwọn yóò ní ìsìnkẹ́ káàkiri gẹ́gẹ́ Ọlọ́run yóò lè rọrùn àdáfẹ́ ìgbébè. Àwọn ìdá àti wà ẹni ọba gbọ́ àwọn aṣíríkọ́ rẹ̀ àtọ̀gẹ́ wọn á mọ̀ ìgbé gbogbo òun níbi tó ti lára rẹ̀ gbogbo ti lára
ẹ̀rọ kí lọ́dọ̀ tí wọ́n ní sí bí ẹ bá yanu padà yà nínú ilé ìgbé rẹ̀ máa ń ká gbogbo ìgbà tó bí ẹ bá rí iṣẹ́ lọ́dọ̀ wa tí wọ́n gbà àwọn àrùkà tẹ́ bá ń gbà náà ń kọ́ ilé ọ̀pọ̀ ọlọ́dún yẹn so àwọn ọ̀rọ̀ tó tà bí àwọn ọ̀bàdẹ̀ náà ló lè tà bí àwọn ọlọ́rí ibẹ̀ ni wọ́n ti máa ń kẹ́rin ṣe fáàrí kan wọ́n tó wá nígbà yìí kò gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ò ní ìtumọ̀ lọ́dọ̀ tí wọ́n nígbà yìí ní ẹ̀ máa ti gbéraga kọ́ sọ̀rọ̀ ẹ̀ bí nǹkan kù gan ò ní ìtumọ̀ so nípa bẹ́ẹ̀ kìí sí bí yẹn kẹ́jọ́ kẹ́ ìgbéjájọ́ pẹ̀lú fẹ́ inú rẹ̀ báyà kẹ́kẹ́ dùn lọ́dọ̀ ọ̀fẹ́ ni ibi sẹ̀mí lónìí ọ̀fẹ́ kọ́ ti di kèfè rí báyìí wọ́n mẹ́rin rẹ̀ wá báyìí tẹ̀síro ẹkùnmọ́ ìṣàrẹ̀ torí pé yẹn kéde ìdájọ́ ṣẹ̀rí àná ọ̀yẹ́ jẹ́ bọ̀rọ̀jọ́ ìdáríkà ilá ọwọ́ abẹ́ ìṣàrẹ̀ yìí nẹ́gbẹ́ tí yẹn wá fi pé yẹn kéde yẹn padà sí ti gbogbo àwọn òfin òǹdè ṣẹ̀rí à fọ́mọ̀ nǹkan farahu Allahu ta'ala ìyẹn nìkan lẹ́nu wá gbà ẹni tọ́lọ́ ń bèèrè pé ń kéfèrè wọ́n rasuluhu àtòjíṣẹ́ rẹ̀ wọ́n kọ́ ọmọdé alayhi al-hujja àti mẹ́rin tó lé lórí ìwọ́n ń ṣe báyìí ìlú dáadáa ní ẹ̀gbọ́rọ̀ yìí ẹ̀gbọ́ yìí ẹ̀túwò yìí náà ẹ̀túwò àlàyé náà máa ṣe lórí ẹ̀ fáwọn ẹ̀ka àfihàn ìṣèlú ló ń tọ̀ ń báyìí Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n ní ó ṣe é ṣe kó ṣe pé sẹ́ẹ̀tì yẹn bá ṣe ẹlẹ́yìí wá ní Majmu' Fatawa jùzí 35 ìtì karùnléní ọgbọ̀n page 165 Ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n ní faqad yakunu al-fi'lu aw al-maqalatu kufra ó mọ́ sí gbùdáyà kó ṣe pé iṣẹ́ téèyàn ṣe ọ̀rọ̀ téèyàn ṣe kó jẹ́ kúfùrù ويطلق القول بتكفير من قال ذلك هذا ويسمعنا يفعل يباوي كان يفعلين ọ̀rọ̀ ni ò sí clear tẹ́lẹ̀ pé bọ́lá ń sọ ìdíwó táwọn èèyàn ti wà ń bẹ̀ pípẹ́ táwọn èèyàn ti tẹ́lẹ̀ fẹ́ sí àwọn òkú lẹ́sì Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu wa arda qul man kana mustanna falyastanna biman qad mat فإن الحياة برودان لوني أدتي بدري أتما يقولون قرآن وكنساكي لا تؤمن عليه الفتن ẹni ọba bẹ́ẹ̀ lò ìlànà ọya lọ mú láàrin àwọn òkú tí wọ́n fi kú sórí dáadáa sọ́rọ̀ ìgbọ́ wà láyé àfọ̀kànbalẹ̀ pé orí rẹ̀ ní orí àwọn ilé ìní ọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ló ṣe é ṣe kó já sí pé ìṣe ọ̀rọ̀ ó lè jẹ́ kókò àwa ìgbónú pẹ́ni ọba sọ nǹkan ẹ̀ kèfèrí ni yóò wí bẹ́ẹ̀ lakin ash-shakhs al-mu'ayyan ọ̀dàmọ̀ ẹgbọ́rọ̀ nìyí dáadáa ẹ̀yìn ẹ̀ta gbọ́lá bá wọ̀ gbọ́ lakin ash-shakhs al-mu'ayyan ṣùgbọ́n èèyàn kan báyìí dáásùn alladhi qala dhalika al-qawla tó sọ̀rọ̀ yẹ̀yẹ̀ aw fa'ala dhalika al-fi'la àbí tó ti sẹ́yìn la yuhkamu bi kufrihi máa ní dájọ́ pépé bèrè ní hatta taquma alayhi al-hujjatu tẹ́rì máa fi dúó lé lórí allati yukaffaru dhalika tààlẹ̀ pípẹ́ tó bá pàǹkà yẹn sí níbi ní òkè fèrè àfáàní ẹ̀ má jẹ́ ẹ̀dára aláàmú tó dàrúgbọ́ lọ́wọ́ ní ẹ̀ ṣùgbọ́n ojú náà gbẹ̀rù lókè ní tọrọ sọ fáyọ̀ kàní sílá táwọn ká wọ́n mọ̀ ìpínlẹ̀ òṣèlú ni àwọn tí ń gbọ́ òye kí wọ́n lè wọ́n ní kárìbálà tí wọ́n fi jọ nǹkan ó lóun máa ń yàyọ̀ kàní kílẹ̀ á fẹ́ sọ ní àwọn kírísítẹ́nì aláyọ̀ká lòun bí ọ̀bá ti sọ tó sàfẹ̀mọ́ ó gbé jùlẹ̀ mọ́dá ń bẹ́ pé àyọ̀ká ní ọ̀fẹ́ yọ̀ká ń gbélé tọ̀rọ̀rọ̀ sí kò tẹ́yìn àrọ̀ ọ̀pọ̀ tí wọ́n parí ọ̀rọ̀ yìí tó lágbára jẹ́ pé wàhálà ìlàmù ẹ̀rí àlámọ̀rí mọ̀tọ́rọ̀dù á máa lò fínà sọ́ọ̀sì wàáyìn gbogbo ẹni ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yóò kó lè wá nínú ayálùkọ̀ àmì àti súnàmù sọ́lá tó bá wá sọ pé wà káàkiri a máa ju ọ̀rọ̀ ta sọ yìí lẹ́ a máa yíwá wà káàkiri pọ́nbélé tàbí fèsì èèyàn tí wọ́n yẹ pé yẹn gan lọ́nà sí nǹkan dáa tún ṣe wà káàkiri yẹn àgbọ̀dọ̀ fèsì kò sí pé òun láti ní kéfèé títí táàbí ilé ẹ̀rí táàbí kí ni ọ táàbí tako lórí ohun tí ń ṣe yẹn wọ́n ní gbogbo àwọn nùsùsù wàáyé nínú Al-Qur'ani àti súnà wọ́n ní a máa lò ní orí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo àlọ́dọ̀ àwọn ahlu súnà nìyẹn wal jama'a torí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣẹ̀rí lórí ìyẹn kan pàtó nínú ẹni tí ń kọjú la kébìlà fi ń kírun bí annahu min ahli an-nari
sára náà àwọn ìgbà tí ó sọ̀rọ̀ bàbá rẹ̀ ó ní bàbá rẹ̀ ọwọ́ náà ó lóun ọ̀sọ́ pé ọwọ́ náà ló wá lórí mẹ́rin wà mẹ́ àkọ́mọ tọ́mọ lílé yẹn àmọ́ burú ẹni pọ́ ọmọ tí burú lélé yẹn wọ́n lóun gbọ́ ti wà ń bẹ̀ wọ́n sì àbọ̀ pé ọwọ́ wọ́n ló dàbí lè rí wọ́n bẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí ẹ̀kan pàtó pé kéèkéèrí ni àdíkàsọ fara ẹni tó lẹ́ ti kírun níjà wá sí aláyẹ àpọ̀ torí ń dáhùn yẹn lè máa ti lè rẹ̀ nípa wá sí ṣọ́pẹ́ májẹ̀mù yẹn sì lè bọ́ fún yẹn kí ẹran ara wọn májẹ̀mù yẹn lọ àwọn olóṣèlú tó ti máa ní àdíkàsí rí nǹkan tí ọkọ̀ fún yẹn tí yóò fi nílé pè ní kéèkéèrí náà ìgbìmọ̀ nínú Majmu' al-Fatawa ìjì kejìlá page 446 wọ́n ni rúnà lọ pé àníkọ̀ tọ́ fẹ́yẹ̀ kan a ni yóò káfíọ́ ahadan minal muslimin kó pẹ́ nìkan nínú musulmi ní kéfèrí wáyé ní àkọ́ kódà fún tọ́ wọ́n sáàṣìṣe hatta tuqama alayhi al-hujja tí ó fi lọ gbẹ́ ìjú olè lórí gáà àtàwà fún tẹ́ǹsì ẹ̀wọ̀n tí ẹwà tí ìta kàní nínú sọ̀rí ìgbẹ̀n lọ́wà ẹwọ̀n kí ní ẹwọ̀n tí wọ́n jọ ọ̀pọ̀lọ̀ tó bí lọ́rọ̀ rárá wọ́n tó bá ìyanu lahu al-mahajja a ti sàlàyé ọ̀nà tó tọ́ fún torí wọ́n mọ̀ sábàtà islamu bí ẹ̀kì rẹ̀ ìgbẹ̀nà ni wọ́n sọ̀rọ̀ ìrọ̀lọ́ ẹni tí islam rẹ̀ bá rìnlẹ̀ pẹ̀lú àrídájú láàmù yẹ́zọ lùdáàlẹ́kà ánìmù bìṣẹ́ iye méjì káwà bí ti dánù ẹwọ́dẹ́ àwọn àti gbogbo ẹ̀nà àwọn àbáyé ló pò sí pé gbogbo àwọn ìdá wọn kálẹ̀ ìdá bá ti lọ bí ọmọ dá lọ sí wà sí bí àti gbèdè ẹ̀rọ gbogbo àìta bá mú sí títà bí jẹun àti gbèdè ẹ̀sùn ọ̀sọ̀rọ̀ àwọn àbá mẹ́ta sí ìfúnṣe bí ìrọ̀sìnàmọ̀lọ́ wọn àtàlàyé ọ̀rọ̀ ó ṣe sí bí kò ṣe sí wọn bá ti fi sí bí jẹ jíjẹ wọn bá ti fọwọ́ jẹ fọwọ́ jẹ ó sì lo ká mẹ́ta láàmú ìjìbá abẹ́dán tó mú tó wà nínú ẹ̀sùn sọ̀rí pé ọ̀kì ká mẹ́ta jẹun ìwà gbìyànjú ẹ̀ dáadáa ṣùgbọ́n ní ọba ló sí bí oṣù bídà tó lò yìí náà ni tó lò yìí náà wọ́n ti sọ pé táyé lélẹ̀ yẹn má ti lọ fún tí ọba wí ẹ má rí ẹgbẹ̀rẹ̀ yàn sọ ẹni tí Islam ẹ̀ lè ṣe kí ni ohun tó bá nílẹ̀ pẹ̀lú àrídájú àwọn alẹ́lọ fún kèrèsè mùsùlùmí pẹ̀lú iyèméjì bala yazulu illa ba'da iqamati al-hujja mùsùlùmí náà ni wọ́n máa jẹ́ lẹ́yìn ìtàbá fi ẹ̀rí lé lórí wọ́n izalatu ash-shubha tó bá ìpé ìrùsù kò ní bẹ̀rù ìgbàgbé ìwádà àbùkù yìí lọ́wọ́ ni ẹ̀rí sọ nípa bẹ́ẹ̀ ni wọ́n tó jẹ́ dandan ní ká sì yàtọ̀ láàrin an-naw'i wal-'ayn ìran àti ojúlówó nípa tẹ̀síọ̀ ẹni ọba sọ kìíní tó ṣe kìíní ọwà káàkiri ọwà dáadáa ní ọmọ náà tó sára mọ̀rọ̀ bó di rẹ̀ wọ́n sì wà nù àfihàn al-sunnah wal-jamā'ah fẹ́ni ọba sì nǹkan báyìí ọwọ́ káàkiri bí ní nǹkan nù tákàdá sharh al-islam ọwà bẹ̀ fún ìtìláàkọ̀ ẹ̀rí tó ń lo fi tiẹ̀ fún gbà tó ń ti ń yẹjú àwọn aláró àwọn dr aláró àti ọ̀bùlọ́ ti yẹjú wọn ti ń la fọmọ lórí ti ń pè wọ́n sákàtàkà ọ̀wọ́ nílẹ̀ ìpínlẹ̀ ìlú àbí dr mauzan àti ọ̀sọ̀lá kọ́kọ́ sí sọ sí ẹ̀bá tó wá padà ní ìyẹn kan òun ló ní ìdíkìní òun ló ní ìjàrá ìdájíkà náà wọlé ìsàkúnlò máa hùwà tó yẹ́kùrù bí i ṣàkṣùn bí àìdì torí gbogbo mẹ́wàá bá jẹ́ kókó àìlèdọ́fẹ́ tó ṣe nǹkan ẹ̀ látàrí pé ní kéèké nílẹ̀ sọ yẹ́ pàmì àtẹ́fẹ̀rípa agbọ́dọ̀ mú yàtọ̀ wá láàrin ìdájọ́ lórí pé èèyàn sọ̀rọ̀ kúkúrú àtẹnitọ́sọ̀ mẹ́rin Ibn Taymiyyah rahimahullah wọ́n tún tẹ̀síwájú wọ́n ní sẹ́yẹ́ díẹ̀ tó ṣe kó ti tàwí ọwọ́ àtúnmọ̀ kan wọ́n yóò ní láwọn àgbẹ̀lẹ̀ ògbó àmì ìgbẹ̀rẹ̀ lògbọ́ tó tún já láìmọ̀ ta lè gba àwẹ̀ tó ní àròjàre tó fi ṣe nǹkan ìdájọ́ rẹ̀ ṣe ìdájọ́ alágídí ọ kìí sì ìdájọ́ kòkí wọ́n nítorí pé balẹ̀ já Allahu li kulli shay'in ọ̀dà ọlọ́run ti fún ní wọn sí gbogbo nǹkan ẹ̀rí bákẹ́rẹ́ ìfúnṣẹ́ ìdára fún ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yẹn wọ́n ní tàbá mọ eléyìí ọ̀tẹ̀ kérò lè máa yíya ni káwọ́ yẹn kẹsùn kápẹ́ ní kébè yìí min áhùlá ìrìjò hàn wá àmúta èyí wọ́n níbi láti máa bá ìyẹn lọ́dọ̀ àwọn ọmọ àwọn aláìmọ̀kànmọ̀kàn àtàwọn akẹgbẹ́ wọn láàyè tó ṣe wípé yàníyà tó máa lè yìí àtàwọn àlùkùfà wọ́n máa rí ẹ̀mí ní gẹ̀ẹ́sì láàyè tó tó lè ẹ̀kẹ́dá máa lè yìí àní ọ̀sẹ̀ tọ́
يتبعوا إلا بعد أن تقوم على أحدهم الحجة الرسالية lẹ́yìn ìgbà tí ẹ bá lọ mú ẹ̀rí irú tàbí mú wá ìlú ikọ́ máa sàlàyé fún ọdún wọn ti yapa àwọn ọ̀rẹ́sẹ̀ ọlọ́run wà ìkẹ́rẹ̀ tí wọ́n bá látún máa rí láàrọ̀ ìbá ẹnàrò òkúkọ̀ tòun tí ó ti dá sí pé ọ̀rọ̀ wọn tí wọ́n sọ̀rọ̀ kúkúrò ní tòótọ́ a sì wàhálà kó lórí bá sùn àwọn ẹni kékeré àwọn má jẹ́ mú àáfẹ́ ní àwọn sẹ́gẹ̀ gbogbo rẹ̀ dáwọ̀ sí òsì ní síkì sẹ́gẹ̀ sáìmọ̀ kan ló ṣe sọ ní owó gbòrò kẹ́ gbogbo àwọn ilé ẹ̀ láti ṣe àwárí ẹ̀ babájáwárí tó rù fún nígbà yìí lẹ́yìn náà ní wípé wọ́n ní bọ́rọ̀ sí rí ní bí ìjẹ̀kẹ́rẹ́ àdìfínà àìmọ̀ àìjẹ̀mí gbogbo èèyàn kan kẹta bá fẹ́ máa sùn báyìí wọ́n dà ìlà máa rẹ̀ ó dà àwọn olùmọ́jú ilé wa wípé mọ́sálà àpáàgbà pé èèyàn kẹ́kẹ́ rí ní àádálẹ̀ sọ́dọ̀ àwọn àpáàgbà tó yẹ pé wọ́n láàpá ilẹ̀ tó lọ kẹ́kọ̀ọ́ tó lé kó lé kí lọ bẹ́ẹ̀ lórí burúkú tí wí náà nígbà wọn yóò sí ní ẹ̀sìn ìrẹ̀ sínú ìlànà sára yóò jẹ́ àpá tó tún láàpá tí wọ́n sì kọ́ ìmọ̀ nínú ìpìlẹ̀ rẹ̀ tòótọ́ síra ọlọ́run súnà ní sẹ̀sẹ̀lẹ̀ àti àgbọ́yàwó owó àwọn ẹni ìsàbí lórí torí wọn ò rí rárá táàtì ní ìgbọ̀kẹ̀lé ń pa wọn ọ̀dà nísù eléyìí tí ń gbé yẹn kébèrè káàkiri ìjàwọ̀ ọ̀gbà àlàfà sọ́nà àbí ọ̀dọ̀ àgbà àlàfà àdèdè àti ìgbà àlàfà ìjọba tó bá ló à ń sàǹfà ní mímọ̀ lọ́dọ̀ lórí ìlú sọ fún òun ọ̀dọ̀ òun ló lè máa wí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tó wọ́n tún káwọn ẹ̀ láti sìn wọ́n tún ẹgbẹ́ wọn ní pé wọ́n rẹ̀ àtijọ́ ọjọ́ ti lọ ṣùgbọ́n mi ní sálẹ̀ máa mọ àdíkì ẹ̀yọ̀kan ìwá àbọ̀rí pé àwọn àjọsùn ọ̀dìdàmáà wọ́n yẹ pé àdáyẹrí ìyẹ̀kàbá yìí kéfì àyàfi tí má jẹ́ ọ̀gbá ti kéde òkú bá rí rẹ̀ tí ó sì sí ìjọba máa pọ̀ fún ìyẹn pàá nítorí pé ẹni tí ń bá lọ bí tí ń bá lọ kí lámọ̀ tó fi kẹ́yìn ọ̀rọ̀ ìyẹn tí wọ́n náà wà náà fi dà lẹ́ẹ̀kẹ́rẹ́ tá a máa ń lo yàní nùsọ́ọ̀sì lè wáyé láti máa lọ ní ìgbẹ̀yìn ẹ̀dá òtún sojú wa wọ́n bẹ̀rẹ̀ bó ti bẹ̀rẹ̀ ìbò ló máa parí ẹ̀ sí àwọn ọlọ́dà kò yá yọrí ẹ̀ hadith àti ìgbẹ̀rọ̀ àṣàwà ọjọ́ lọ sàrà ó ní mo gbé ìṣẹ́ ọlọ́run ti ń sọ pé àwọn ọkùnrin méjì fẹ́ wà náà wà ní ìsọ̀rọ̀ yìí ọmọ ya mọ́ ọ̀dá rẹ̀ nìkan nínú ṣe máa ń dẹ́sẹ̀ èkejì dẹ́ máa ń gbìyànjú sí náà ẹni tó bá ń gbìyànjú yẹn ọyẹ gbogbo abẹ́ ìyá ni òun bá gbìyànjú rẹ̀ lọ ó sì fi tíyàn tó wà lórí ẹsẹ̀ ọwọ́ abẹ́gbẹ́ pẹ̀sẹ̀ yìí wọ́n dàbí bá dúdú bẹ́ẹ̀ lọ ọwọ́ ní àjọ pẹ̀sẹ̀ yìí ìyẹn ní nílé àtẹ́lẹ́dà sọ́lọ́ ní ọmọ asọ́ mi ó lọ́dà wọ́n láì mọ́kọ́lọ́hùn fúra láàyè gbẹ̀rọ lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́n ní borí jẹ́ náà pẹ́tọ̀ gbẹ́ni ẹ̀rẹ́ ìjọba gbogbo wa yìí náà ọlọ́run àmọ́jọ́ kọ́ náà bóyá bá dì náà lọ́kọ́ sí ìlú bẹ̀rẹ̀ ní pẹ̀lẹ̀ tó kó wá sí. àwọn olè ayò lè kílò ká lọ́wọ́ lè jẹ́ náà ẹgbẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ tẹ̀ ní mo wà lùjẹ́ náà ẹ́ wọ́n sọ sọ́lá ní ọlọ́run wá gbẹ̀ ní àwọn méjèèjì wọ́n á péjọ sọ́jọ́ ẹ̀rẹ́dà nínú gbogbo àgbà láyé ọlọ́run wá sọ fún níbi ẹ̀dún ẹ̀ yí pé ìwọ́n ní mọ̀ ń pè ní ọlọ́run àdíhun títí ń bẹ lọ́wọ́ èmì ọlọ́wọ́ lágbára ń pa rẹ̀ àwọn náà ní bí ọ̀daràn lọ́rin àtàwọn ọmọ ọ̀sẹ̀ rẹ̀ mẹ́fẹ́ ilé yìí náà wọ́n pàrọ̀ èèyàn ọwọ́ yẹn àti wọ́n ti di kèfè ní tí onímọ̀ ní ìmọ̀ ọlọ́run ọdẹ̀ tẹ́ kí ni ọlágbára nípa ojú ń bẹ ní ọ̀dọ̀ ọlọ́run pé ọlọ́run ọ̀rí gbogbo àwọn ẹni tí ó wí bá ń kó wọn dànù náà àwọn sọ̀tẹ̀ tó jẹ́ lẹ́sẹ̀ ọlọ́run sọ̀tẹ̀ tó jẹ́ lẹ́sẹ̀ wọ́n máa lọ́kẹ̀ kọ́ lọ́wọ́ àlùjẹ́ náà birahmati pẹ̀lú kẹrẹ àwọn abàmú ní ẹ̀yí pé ẹbá mú lọ sínú náà ọmọ òfin ẹ̀rọ rọ́dí aláwọ̀ tààrà mú lè tó mẹ́rin wá sí ká hadithi ìdánsá allah láti máa fi pàdé wọ́n wọ́n lẹ́bí nẹ́fsì ibi ẹ̀dì mọ́ mẹ́rin tẹ́lẹ̀ ní àbí òfin ẹ̀rọ ń bẹ lọ́wọ́ rẹ̀ kúra ìlàtàkẹ́lẹ́mọ̀ بكلمة أوبقت دنياه وآخرته
ọdẹ ti ṣe kí ni ọkọ ti sọ gbólóhùn pé pé ó kó pa àwọn ayé àti ti ọ̀rọ̀ ìkòkò bá àwọn ẹni yìí náà bá ní ọba mọ̀ wọ́n ọ̀rọ̀ ọmọ ìyá ni wọ́n á fi wọ́n sákèsí ẹgbẹ́ wọn máa gba kí lẹ́sẹ̀ abọ́ mú lọ ní ìjẹ́ ẹgbẹ́ tó pẹ̀lú ní ìlú lánàá ọ̀lágbára kẹtàn lórí tí ọ̀sọ̀ fún wọn fi lo àwọn àkáàmù tó máa ń lò fún mọ̀rítàbí wọ́n yẹ ìgbàyàwó ẹ̀ ẹ̀ka àwọn ọmọ ẹ̀lẹ́rù àbí kọ́ sọ fún wọn gbogbo wọn kò lágbára jù bẹ́ẹ̀ lọ kí lọ́wọ́ àdàrẹ̀ sí ìdí àwọn àti olórí ní gbogbo àwọn èèyàn lọ́wọ́ á ń kúrò fún ọ̀hún tí kò jẹ́ tó ti gáàsì. tó lẹ́yìn náà ni pé wọ́n tún pàkíyè sí àwọn àṣàbáwò dáńtẹ́ fẹ́ wọn láì orí burúkú ní ìyọ̀dé ti rò. ẹ máa lọ gbọ́ wá sí àpá àjẹ ẹ máa lọ tún fún àwọn ọ̀daràn Ìlọrin àti Ìbàdàn. irú eléyàn nà mímọ̀ ni wọ́n á gbóga bébè ìyẹ́lẹ̀ ti jẹ́ bí ọ̀tún ní ìjọba ìlú náà nítorí kékeré tí wà tó fọ́nká kó fọ́nká lè Islam láti fi ṣàtúnṣe àmọ́ lè ìfṣàdì láti fi balẹ̀ jẹ́ náà kó lé nígbó òun túnbọ̀ lẹ́yìn Ramadan bọ́bá tó wù yẹn gbé láburú wá èyí tẹ́ gbé wá ìdí ò lè tẹ́lẹ̀ wọn bẹ́ẹ̀ tún bá gan ẹ̀sùn àbí ní kọ̀rọ̀ náà ní pé ọlọ́run dábò forí jì ní ọlọ́run forí jì ní ọlọ́run ẹ̀sùn ti dáadáa ẹ̀dẹ̀ nígbàgbọ́ ọlọ́run forí jì tó aburú burúkú gbà lẹ́kọ́wọ̀lù ọdẹ́ ti tún sáré káàrí fóòun tún bọ̀ lẹ́yìn Ramadan àwọn àgbà fún pé àwọn sáàlẹ̀ ọmọ tàbíra ẹgbà gbé lọ sí họ́ọ̀lù ní ẹlọ rẹ́ǹtì yọ́ máa pè àṣà ọba ìgbó ní àlàáfọ́ pẹ̀lú fẹ́sọ̀rọ̀ àwọn ọmọdé bí yíò lọ́rùn ìdàgbọ́ gbé sí ẹ̀wọ̀n àwọn ọbẹ̀ ọwọ́ pẹ̀lú tó dáhùn yọ́ mọ̀ fọ́gbà àwọn ìgbó lọ́wọ́ rẹ̀ pé ẹ̀yìn dìdìrì tẹ́ǹtẹ̀lé káàkiri ẹ̀kọ́ gbọ́n bàbá yìí lónìí wọ́n ti wọlé orí tí yóò pè tọ̀dọ̀ rí bẹ́ẹ̀ kò sí dáadáa kẹ́kẹ́ mẹ́ àmbẹ́lọ́run fẹ́ ni ẹ̀kọ́lọ́run jẹ́ kọ́ lè ronúkúwàdà orí ọmọdé sì ọjọ́ bá fẹ́ lórí láburú yẹn aláàyè orí gbogbo ó ti yáṣá náà kásíá torí kò sí ìgbẹ̀bẹ̀ lè sọ fún tí ò ní rọ́rọ̀ sọ lórí ẹ̀ wọ́n sọ fún wọn wípé pé àwọn ti kéwú kó tó pọ̀ nílé kéwú báwọn ti dàbà ó ní náà lójú wọn gbàgbé kéwú pé ọpọlọ tòun fresh dáadáa bẹ́ẹ̀ rẹ́rìn náà èyí tẹ́ pé wá ara nílẹ̀ nàìjíríà ara nílẹ̀ ní ṣe ẹkún jẹ́ padà tún tó bá di lọ́la ó dà ẹ̀sùn ẹkún títí ẹ̀wò ní jẹ́ tún sun ẹ̀jẹ̀ torí tí wọ́n máa bá lọ láìláìláì nígbẹ́ ilẹ̀ kó àwọn òkàkìrò wọ̀ sẹ́yìn wá wọn ò sì gbóore wá aburú wọn wọlé tí wọ́n mú wọ̀lú yóò sì máa lágbára ní àti tẹ́ bá lè pa ní ẹ̀rẹ́ tó gẹ́gẹ́ lọ́wọ́ mi tó bá tuntun bá yín gbogbo àwọn ẹgbẹ́ máa ń kójọ ní gbogbo ọjọ́ tí wọ́n fẹ́ kan ọjọ́ dání wọ́n fẹ́ bluetooth ní orúkú mọ̀ fáwọn ọ̀daràn ń bẹ́ náà ọ̀daràn lẹ́kọ̀ọ́ ní sẹ́ni wọ́n fẹ́ bluetooth ọjọ́ yàgbà ìtọ́fẹ́ rìlíìsì kí lọ fẹ́ gbà sí ewu ogun yẹn tí ọkọ̀ ní ìmọ̀lì àkọ́kọ́ ní mùsọ̀ láàrín àwọn abẹ́rẹ̀ pé àfáàláì ẹ̀ẹ́gbọ́ kìíní kan rẹ̀ ìfẹ̀lẹ́ lé ní kílẹ̀ rẹ̀ máa tó ń kọ̀rọ̀ kí láàrín ìfẹ̀lẹ́ ní ilé ìyẹn ọ̀tọ́ pé kíkò ti yí gà ní àwọn tó sọ̀rọ̀ àfáà àtàkùwà ọ̀rọ̀ ẹ̀ka lọ sí lẹ́kọ̀ọ́ yẹn lẹ́kọ̀ọ́ ìjẹ́ tó dáwọn àti rárá lọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìmọ̀ nípa àwọn olè pé ẹni tí bá ń ṣe wé bàbáàbù tí bá ń ṣe tòmí láti kọ̀ọ̀kan ẹgbẹ́ ọgbọ́n wà fún àníkẹ́ lágbájá wí àmọ̀dúnrí ẹ̀wà wò síra wọn tí ìyẹn lásìkò tọ́lọ̀ fi kí kùránù tó rí pè dáadáa ìyẹn ní kùránù tó rí pè dáadáa ẹ̀ tọ́m ká balabala èmi tí wọn wò sẹ́yìn ọmọ wa láti bàjẹ́ lójoojúmọ́ ni ọyẹ gbé sẹ́kẹ́ bọ́ọ̀dà kẹ́ máa gbò wá kéde ẹ̀bọ́ọ̀dì àlíyà tẹ́ bá náà yẹ bọ́ọ̀dà ẹ̀bọ́ọ̀dà kẹ́ máa gbò wá kéde ní pépà mẹ́sìn kékeré mi tẹ́ máa tàbí sẹ́ra yẹ́nà tó bá kọ́ ó kékeré ní ẹ̀bọ́ọ̀dà tẹ́ wá máa اللهم بارك على وجه رسوله هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى اله اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك